ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه الحمد لله الذي حرم البغضاء والعداوة والشحناء بين عباده الصالحين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين. إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدوبفو ولا أبا ọba tí ó ṣe nírọ̀rùn láti tún jókòó láàyè yìí láti lè tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa. ọlọ́wọ́ba aláta dúpẹ́ fún yìí, ọba yìí ó ṣe léèwọ̀ gbogbo àwọn nǹkan tí ó máa ṣe sábàbí wàhálà láàrin àwọn ẹ̀dá, tí ó máa ṣe sábàbí ìmọ̀sọ̀tá ara ẹni, tí ó máa ṣokùnfà ìbínú máa lọ lọ́tọ̀ kí mi náà máa lọ lọ́tọ̀, tí ó máa ṣokùnfà ọ̀tá láàrin àwa mùsùlùmí àbí láàrin àwa àti ọmọ èèyàn lápapọ̀. ọlọ́wọ́ba yìí lọ́ba tí a dúpẹ́ fún. gbogbo tí ń ṣokùnfà aburú yìí ọlọ́wọ́ba yìí tún ṣe léèwọ̀ fún wa. ìkẹ́ ọlọ́run, ọlá ọlọ́run, àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad, kó bá wọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. èyí tó dájú nínú ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ òun náà ni tó bá ní ṣe pẹ̀lú àyà Qur'an. èyí tó sì dá nínú ojú ọ̀nà téèyàn máa ń tẹ̀lé òun náà ni sunna òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam. al-Qur'an àti sunna náà kọ́lọ̀ mọ́sà fẹsẹ̀ wa nílẹ̀ ń bẹ̀. èyí tí ọ̀dá tó burú jáì òun náà ni gbogbo táwọn fi ń súnmọ́ lọ́wọ́ bá táà rẹ́rí fún al-Qur'an àti sunna. wọ́n wípé lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè. gbogbo bídíà nù ní ẹni bá ṣe wá oko ànù yọ gbẹ̀san lọ́rùn, àmọ́ ọlọ́ni iná lòun fi sẹ̀san rẹ̀. kọ́lọ̀mọ́sẹ̀ wá ní aládàádálẹ̀, kọ́lọ̀mọ́sẹ̀ wá lẹ́ni iná. èyí tí wọ́n ní kágbéyàwó ní ìrọ̀lẹ́ yìí òun náà ni al-ghibatu wa asbabuha wa khuturatuha fi hayati al-muslimi wal mujtama'. ọ̀rọ̀ ẹ̀yìn sísọ láti máa fi bà ọmọlúwàbí ẹni tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́. al-ghiba, ọ̀rọ̀ tá ń sọ lẹ́yìn ọlọ́rọ̀, tó jẹ́ pé èrò wa lérí ẹ̀ òun náà ni bá ṣe bá tó ń tọ̀hún jẹ́, bá ṣe yọ ọmọlúwàbí kò lára ẹ̀. ipò wo ló wà nínú ẹ̀sìn wa. lẹ́yìn náà àwọn nǹkan wo ní máa ń fa àtẹ́yàn fi máa di ọlọ́rọ̀ ẹ̀yìn. lẹ́yìn náà ewu wo ló wà fún kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀yìn, backbiting. lẹ́yìn náà kí ni àwọn kàfàràtù al-ghiba, báwo la ṣe túbá ń bẹ̀ téèyàn bá ti kó sínú ẹ̀ téèyàn ò fi ní jìyà lọ́rùn. al-ghibatu, ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, iya dhikruka al-insana fi ghaibatihi bima yakrahu. ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìmọ̀ sọ̀rọ̀ ọmọ èèyàn lẹ́yìn
ìta sì ń sọ nípa rẹ̀ yẹn tó bá gbọ́ inú rẹ̀ ò ní dùn sí yóò kórìíra rẹ̀ tó bá ti wá kórìíra rẹ̀ yóò wá kórìíra àwa náà látara bẹ́ẹ̀ wàhálà wà bẹ́ẹ̀lẹ̀ ipe mo gbọ́ wọn lọ sọ báyìí nípa mi mo gbọ́ wọn lọ sọ báyìí nípa mi. amara Allahu ibadahu al-mu'minina bil-ulfati wal-mahabbati wal-ihsani. ọlọ́wọ́n bá Allah ó sì ṣètò nígbà ọlọ́run dá ilẹ̀ tán ó dá sánmà ọlọ́run kó wa síbẹ̀ ọlọ́wọ́n bá Allah ó tò gbogbo ẹ̀ létò ọlọ́wọ́n bá Allah ó fẹ́ káwa ta wà ń bẹ̀ ká máa kẹ̀yìn síra wa ọlọ́run fẹ́ ká máa ṣe pọ̀ ọlọ́run fẹ́ ká máa rẹ́pọ̀ dáadáa yẹn rí àwa tá a jẹ́ mùsùlùmí òdodo ọlọ́run fẹ́ ká máa nífẹ̀ẹ́ ara wa ká máa ṣe dáadáa síra wa wa nahahum 'anil furqati wal baghdha wal 'adawa wash shahna ọlọ́run bá Allah kọ́ ọlọ́run kórìíra ẹ̀ àyà pọ̀ rẹpẹtẹ tọ́lọ́run bá Allah fi sọ fún wa pé ẹ̀dá mi ni ẹ má ṣọ̀tẹ̀ o ẹ má ṣọ̀tá o ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run bá Allah wá ṣe wa man yuwaddihi aw wa man yuwaddiha min al-ghibati wa ghayriha ọlọ́run bá wá ṣe àwọn nǹkan tó lè fà á tá a fi máa yà lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ṣe ilé wọ̀ ara rẹ̀ òun náà ni al-ghiba backbiting ọ̀rọ̀ ẹ̀yìn ká máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn tó dé pé tó ń tọ̀ wọ́n bá gbọ́ yóò kórìíra rẹ̀ bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ èèyàn dáadáa lẹ́yìn àní pé ní gíbà tó ń tọ̀ wọ́n bá gbọ́ inú rẹ̀ ó dùn àní wọ́n lọ sọ báyìí pa mi nígbà mo gbọ́ inú mi dùn al-ghiba ọ̀rọ̀ tá à ń sọ lẹ́yìn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni tá à ń sọ nípa rẹ̀ bá gbọ́ inú rẹ̀ ò ní dùn inú rẹ̀ ó bàjẹ́ ni wọ́n ń pè ní al-ghiba ọ̀rọ̀ ẹ̀yìn. جاءت الأدلة المتضافرة من الكتاب والسنة تحرم الغيبة آية pọ̀ rẹpẹtẹ àdísì pọ̀ rẹpẹtẹ àwọn ẹ̀rí àwọn àkíyèsí ìpàkíyèsí wa látọ̀dọ̀ Ọlọ́run àti látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí pé ká yàgò fún al-ghiba ìmọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láì dáa. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-ghibatu ìmọ̀ wá sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn yìí kabiratun min kaba'iri dhunub wọ́n lé ọjẹ́ ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ pé téèyàn bá ń ṣe kabiratun min kaba'iri dhunub ẹ̀ṣẹ̀ ńlá ni ṣe mọ̀ pé ká máa jalè ká máa ṣe ṣìnà ká máa gbowó èlé ká máa gbomi lójú òbí ẹni àwọn ẹ̀ṣẹ̀ ńlá nìyẹn kaba'iri dhunub wọ́n nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ara ẹ̀ náà ni al-ghiba ìmọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láì dáa. àní Abi Hurairah radiyallahu anhu ọlọ́run bá yọ́nú sí afáwà Abu Hurairah ẹ̀rí gbogbo àwọn àdísì tí ó bá ṣèyàn láǹfààní gbogbo àwọn àkọsílẹ̀ ànábì lérí bọ́lá wọn bá Allah bí ó ṣe ṣètò ayé bí ó ṣe to ètò ayé tí ò fi ní sí wàhálà Abu Hurairah gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àdísì wà lábala bẹ́ẹ̀ Abu Hurairah radiyallahu anhu ẹ bá ń rọ̀ dí rẹ̀ jẹ́mọ́ radiyallahu anhu àdúrà làwọn ọmọ ṣe fún torí wọ́n wọ sadiqun olódodo ni láfi ní ká má pe Abu Hurairah ló pòrọ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti pè ló pòrọ̀ gbogbo tá a fẹ́ kàyé òwúlò mọ́ torí tó pòrọ̀ bá sọ irọ́ náà ni ó ṣe kíni ní ọjà sí ìdẹ̀sìnrú ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá Allah kọ́ mọ́sàbá kẹ́ gbogbo àwọn sàhábà nínú tá a fà wá Abu Hurairah gbà wá fún wa lọ́tọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àwọn jòkó lọ́dọ̀ Ànábì ìjọ kan Ànábì wa ní atẹ̀dẹ̀rúnà mal-ghiba gbogbo ẹ̀yin tẹ́ jòkó lẹ́yìn tẹ́ jẹ́ ẹni rí ẹ̀yin sàhábà ìjẹ́ ẹ̀mọ́ tí wọ́n pè lọ́rọ̀ yìí backbiting qalu Allahu wa rasuluhu a'lam wọ́n láwọn sọ fún Ànábì pé Ọlọ́run ọba àti ìwọ náà lọ mọ̀ jù wá lọ
qala anabi ní dhikiruka akhaka bima yaqra'u ètí wọ́n pè ní ọ̀rọ̀ ẹ̀yìn òun náà ni tó ń sọ nípa ọmọ ìyá rẹ̀ lẹ́yìn tó jẹ́ pé tó bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ ẹ̀mí rẹ̀ ó kórìíra rẹ̀. qila àwọn kan wá sọ fún Ànábì níjòkó náà pé afara ayta in kana fi akhi ma aqul tó bá jẹ́ pé yín tí ń sọ yẹn nípa ọmọ ìyá mi yẹn òdodo ni ó lè ní lóòótọ́ ìwọ́n sọ fáwọn èèyàn pé ìmọ̀ ń jalè ìmọ̀ sọ fáwọn èèyàn pé oníṣìnà ni ìmọ̀ sọ fáwọn èèyàn pé bó ṣe wà yẹn ọ̀bùn ni ìmọ̀ sọ fáwọn èèyàn pé afọ́jú ni arọ ni odi ni bó ṣe wà yẹn alubára ni gbogbo tí ń sọ nípa rẹ̀ bó ṣe rí náà kì í ṣe pé ń bù mọ́ ìparọ́ mọ́ qala in kana fihi ma taqulu faqad iktabta Ànábì ní tó bá jẹ́ pé gbogbo ń tọ́ sọ nípa ọmọ ìyá rẹ̀ láìda yìí gbogbo àìda yìí lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ Ànábì ní iktabta ọ̀rọ̀ ẹ̀yìn lọ́sọ ó ti dẹ́ṣẹ̀ wa in kana lam yakun fihi faqad bahatta àmọ́ tó bá jẹ́ pé gbogbo ń tọ́ sọ nípa rẹ̀ yìí kò sí lára ẹ̀ ọkàn wá da parọ́ ó sì lẹ́ẹ̀mọ́ lẹ́yìn ọlẹ́ẹ̀mọ́ ọ̀n parọ́ mọ́ gbogbo tó ń sọ nípa rẹ̀ kò séyìí tí ń ṣe ń bẹ̀ ọkàn fẹ́ bọ́sọ yìí kúrò lọ́rùn rẹ̀ náà ni gbogbo tó kàkálẹ̀ pé ń ṣe kò sí kankan bẹ̀ Ànábì ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ipe nítòsí ẹ̀sán pa rẹ̀ lẹ́yìn gan-an láyé dá yẹn kò sí faqad bahatta Ànábì ní o ti parọ́ ńláńlá mọ́ ìyá di mélòó jama ó di méjì òun wá burú jáì ẹjẹ́ aṣọ ẹnu wa o làbárì tó o bá ti mọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ tó o bá ti mọ̀ nípa ẹ̀ yín tí o bá dá ọ lójú nípa ọmọlàkejì má fi ẹnu rẹ̀ sọ kọ́ mọ́ wá fi ẹnu yìí dáràn sí rẹ̀ lọ́rùn léyìí tó jẹ́ pé òní bọ́m̀bẹ̀ tó bá dijọ́ àlùkìyàmà. láì fi ń bẹ lára rẹ̀ lóòótọ́ Ànábì ní ká má sọ láì fi yẹ òsì lára rẹ̀ à ń parọ́ mọ́ ni Ànábì ní ká má pa á ká sì má tún sọ. wa minal adillati nínú àwọn ẹ̀rí qawlullahi tabaraka wa ta'ala òun náà ni ọ̀rọ̀ tí Ọlọ́run bá aláǹbá wa sọ́nà al-Qur'ani karim Ọlọ́run láàmọ́lẹ̀ nínú al-Qur'an suratul hujurat ayẹlẹ́ kejìlá Ọlọ́run ọba ó sọ Jìbìrìlù kalẹ̀ ó ní kó wá ṣàlàyé fún Nábì kó sì mú àyà lọ́wọ́ àyà kíni àyà ẹ má máa sọ̀rọ̀ ara yín láì dá lẹ́yìn gbogbo tó bá ti wà ní Quran èyàn gbọ́dọ̀ fọwọ́ kékeré mú mọ́ o ẹ ṣe tó wà ní Quran lẹ́tà Ọlọ́run tọ́lọ́run kọ́ sí wa ní Quran o kéèyàn máa ya ṣe ẹ má ṣe tó wà ní Quran kéèyàn ó jìnnà sí torí pé Ọlọ́run bá ti máa burú tó wà lábẹ́ rẹ̀ tó fi ní kéèyàn ó kó ń bẹ̀ nínú tọ́lọ́run bá Allah ní ká má débẹ̀ ní Quran òun náà ní al-ghiba ọ̀rọ̀ ẹ̀yìn a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run bá ní wala yaghtab ba'dukum ba'da Ọlọ́run bá ní àwọn apá kan yín wọn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ apá kan lẹ́yìn láì dáa wala yaghtab ba'dukum ba'da Ọlọ́run bá láwọn apá kan kí wọ́n jòkó lẹ̀ báyìí ká máa sọ̀rọ̀ àwọn apá kan nínú àwa mùsùlùmí Ọlọ́run bá ní wọ́n wá ń sọ̀rọ̀ yọwájọ́ ọ̀rọ̀ àìdá ẹnìkan sọ̀rọ̀ ọmọlàkejì fẹ́lòmíì láì dáa Ọlọ́run bá ní ẹ má sọ o ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn káwọn apá kan yín ká má máa sọ̀rọ̀ ẹ̀yìn nípa àwọn apá kan ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuh Ọlọ́run ọba ní ṣé ẹnìkọ̀ọ̀kan yín ṣé yóò wù yín tẹ́ bá rí òkú ọmọ ìyá yín lẹ̀ ọmọ ìyá yín kan dákẹ́ ó kú ó ti wá ń yọ̀dín ó ti ń rùn ṣé lè jẹ́ ṣé nífẹ̀ẹ́ kẹ́ máa jẹ ẹran ọmọ ìyá yín tó ti kú sílẹ̀ lẹ̀ ṣé nífẹ̀ẹ́ rẹ̀ ìjẹ́ ilé nífẹ̀ẹ́ láti máa jẹ Ọlọ́run bá ní fakarihtumuhu Ọlọ́run ní ẹ̀mí yóò ṣe kíní ẹ̀mí yóò kọ́ ẹ̀rí tọ́lọ́run fi wé
bẹ́ẹ̀ bá ti lè jẹ òkú rẹ̀ ẹ má jẹ ẹran rẹ̀ lẹ́yìn backbiting. ọlọ́ni ẹ̀mí yọkọ̀ kẹ́ni wáyà máa jòkú nígbà tó ti lè jẹ́ yẹn má sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wattaqullah ọlọ́ni ẹ̀ lè bẹ̀rù ọlọ́ ẹ̀rì. inna Allaha tawwabur rahim òun ọlọ́run ọba tí sàmójúkò ní o tẹ́ ẹ̀ bá ti ṣe mọ́ rahim òun sì kẹ́yìn lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀ bá ti ṣe mọ́. eléyìí jẹ́ àmọ̀ pé kabiratun min kaba'iri dhunub ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tẹ́yìn máa ń torí ẹ̀rí bínú ọlọ́run tẹ́yìn sì ní fura. wọ́n ní al-ghibatu àwọn àfẹ́sìn nígbà wọ́n wọlé ayé wọ́n nínú àwọn ẹ̀sìn tá a mójútó jùlọ òun náà ni ká kírun òun náà ni ká yẹn náfílà ká gbààwẹ̀ ká sá fún ṣìnà ká sá fún ẹbọ ká sá fún olè jíjà ká sá fún ìmọ̀ pa àwọn òbí wa lẹ́kún. nínú àwọn ẹ̀ṣẹ̀ oyè tá a fura sí táṣe tá ní tí ń gbàbẹ̀ tí ń fi ń ba ti wá jẹ́ díẹ̀díẹ̀ tẹ́yìn òsì mà òun náà ni abala al-ghiba ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ká máa sọ̀rọ̀ ọmọ ìyá wa lẹ́yìn. ọlọ́run ní ẹ̀túbá o wọ́n ní al-ghibatu fawakihu limajalis wọ́n ní lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ fúrúùtù tí wọ́n máa ń gbé síwájú wa tá a bá pàdé tá a máa jẹ wọ́n lọ́pọ̀lọpọ̀ fúrúùtù yẹn oye àyíṣábà jẹ apple tó nǹkan àyíṣábà jòkó ká máa mu orange ká máa jẹ mango oye wọ́n ní fàwákì àwọn nǹkan panu àwọn fúrúùtù tá a máa fi ń panu jù tá a bá jòkó lẹ́sìn òun náà ní al-ghiba ẹnu ọmọ hún àwọn èèyàn láti sọ̀rọ̀ ṣé túláàsì ni kò sọ̀rọ̀ ni inú rẹ̀ máa dùn tó bá ní àwọn làbárì kan lọ́wọ́ tó fẹ́ dálẹ̀ láàrin àwọn ọmọ ìyá kọ́dà bẹ́ẹ̀ gbóúnjẹ síwájú ẹ̀ kò ní jẹun àgbègbè tó bá sọ tó fẹ́ sọ yẹn tán shahwatun fil kalam shahwa ó dùn mọ́ kọ́ mọ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láì dá láti fi bàtó ń tọ̀hún jẹ́. àwọn àlùfáà wa wọn lọ́wọ́ bá tún sọ nù àyà mi ọlọ́ni wailul likulli humazatil lumazah ọlọ́run bá ní ààyè kan wà nínú ná àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yìn humazah tó jẹ́ pé yóò máa fi oríkèéríkèé ara sọ̀rọ̀ lumazah àtẹ̀yí tí ń fa wọ́n sọ̀rọ̀ méjèèjì ó fẹ́ fi yọ ọmọlúwàbí kò lára àwọn èèyàn ni tó bá ti ṣe sí kan àwọn èèyàn ti gbọ́ yé pé lágbájá báyìí kọ́dà àwọn èèyàn ń fi mú sọ̀rọ̀ àwọn èèyàn ń fojú sọ̀rọ̀ àwọn èèyàn ń fẹnu sọ̀rọ̀ àwọn èèyàn ń fọwọ́ sọ̀rọ̀ tí wọ́n mọ jẹ́ láì fi lára ẹni tá à ń ṣe kíni lára ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọlọ́run ní wáìlù àyè kan wà nínú ná àwọn tá a wí lákò síbẹ̀ lúmọ́sà eléyìí tá à ń fẹnu sọ lúmọ́sà eléyìí tá à ń fi erékèéríkè ara sọ ọlọ́run ní àwọn tí wọ́n ti fi ọ̀rọ̀ ẹ̀yìn bàtà àwọn èèyàn jẹ́ lábala eríkèéríkèé ara wọn àtẹnu wọn wáìlù likulli humazatil lumazah ààyè kan tá à ń pè ní wáìlù nínú ná àwọn lákò síbẹ̀ ní tí ọba amúyàn wọ ná àwọn àfáàní ó ti di kabiratun min kaba'iri dhunub ẹ̀ṣẹ̀ ńlá nípe lẹ́ṣẹ̀ kéékèèké má ọ̀sẹ̀ bọ́ ọ̀sẹ̀ sìnà ọ̀pọ̀ àyàn òòlù jìbìtì àmọ́ ń sọ̀rọ̀ ẹ̀yìn ibi tọ́lọ̀ ń kó àwọn oníṣìnà sí tọ́lọ̀ ń kó àwọn olè sí ibi tọ́lọ̀ ń kó àwọn apààyàn sí ibẹ̀ wọ́n fi wọ́n náà sí dàsùkò tọ́lọ̀ wọ́n fi yọ ọkọ̀ ńbẹ̀ látara ọ̀rọ̀ ẹ̀yìn. nínú àwọn ẹ̀ṣẹ̀ minadhunubi allati istahana biha annas fi hadha al-asr nínú àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn fọwọ́ kékeré mú láwùjọ wa lọ́kùnrin wa lóbìnrin wa òun náà ni ọ̀rọ̀ ẹ̀yìn sísọ. ṣètọ́n oye yóò mú wa gbàgbé ipe ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni a wà rò pé nígbà tí sọ yẹn àti sọ gbé nìyẹn. ọlọ́run Allah subhanahu wa ta'ala yín tó sọ fún wa nínú al-Qur'an ọlọ́run ní ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo la yaskhar qawmun min qawm asa an yakunu khayran minhum
Ọlọ́run bá ní àwọn ìjọ kan nínú yín ká má máa fa àwọn ìjọ míì ṣe yẹ̀yẹ́ láàrin ara yín o. Ó lè jẹ́ pé àwọn tẹ́ ń fi ṣe yẹ̀yẹ́ yẹn wọ́n lóore jù yín lọ lọ́dọ̀ Ọlọ́run. Ó lè jẹ́ pé wọ́n nípò jù yín lọ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni bá sì nípò jù yín lọ ọlọ́lá jù yín lọ. Ẹni tó bá sì jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run téèyàn bá fi ń ṣe yẹ̀yẹ́ èèyàn ò rí já Ọlọ́run. Ọlọ́run ni ẹ̀ mọ kọ̀ọ̀kan wọn o. Tẹ́ ẹ bá ń fi wòlíì Ọlọ́run ṣe yẹ̀yẹ́, tẹ́ ẹ bá ń fi ẹni rere ṣe yẹ̀yẹ́, Ọlọ́run ọba Allah yóò máa bá yín wí, yóò máa bá yín jà. Ọ̀rọ̀ lẹ́lòmíì sọ àlámọ̀rí ẹ̀ sì dàrú. Ọ̀rọ̀ lásán látara yìí máa fi yàn sí yẹ̀yẹ́. Ọlọ́run wá ní wala nisa'un min nisa'. Lẹ́yìn náà ẹ̀yin obìnrin, ẹ̀yin náà ẹ má máa fi obìnrin ẹgbẹ́ ara yín ẹ má máa fi ṣe yẹ̀yẹ́. Ẹ rí bó ṣe rí, ẹ rí bó ṣe ń wò, ẹ rí bó ṣe ń rìn. Ọlọ́run ti ní àwọn àjọ kan ká má máa fi ìjọ míì ṣe yẹ̀yẹ́. Ṣé mọ̀ pé lára àjọ ọkùnrin wà ń bẹ obìnrin wà ń bẹ. Ọlọ́run ti kọ́kọ́ kó gbogbo wa papọ̀ ní à ń pè ní zikiru al-khas ba'da al-am li ghayatil ahmiyya. Ọlọ́run ọba aláàtọ́ wa sọ tàwọn obìnrin lọ́tọ̀ ó ti kọ́kọ́ kó gbogbo wa papọ̀. Ọlọ́run tó wá sọ fáwọn obìnrin pé wala nisa'un min nisa'. Ọlọ́run ní especially ẹ̀rí tí wọ́n bá ti mú báwọn oyè ẹ̀yin obìnrin ẹ má máa fa àwọn obìnrin ẹgbẹ́ ara yín sí yẹ̀yẹ́. Asa an yakunna khayran minhun. Ó lè jẹ́ pé àwọn obìnrin tẹ́ fi ń sí yẹ̀yẹ́ yẹn wọ́n lóore jù yín lọ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn waliyat lè fi ń sí yẹ̀yẹ́. Ẹ wo jalibabu ẹ̀ la ilaha illallah, ẹ wo nìkọ́ọ̀bù ẹ̀, ẹ wo bàtà ẹ̀, ẹ wo aṣọ ẹ̀, ẹ wo bó ṣe rí. Àdánwò báyìí bá ìwò tí ì débẹ̀. Ọlọ́run ti fún náà mọ́, Ọlọ́run ti pa á lẹ́kún, Ọlọ́run ti dá lóró. Ọlọ́run bá ní àtọkùnrin àtobìnrin yín ẹ má máa fẹ́ra yín ṣe yẹ̀yẹ́. Ara yìí máa sọ̀rọ̀ yẹ̀yẹ́ òun ni ká máa pé lágbájá oye ọmọ ganando ẹ̀rí tó sanra ra bàtà ṣẹbẹ́ rí tẹ̀rí tó ó ti rin ẹbẹ́ rí ẹwẹ́ inú ẹ̀ ẹwẹ́ mú ẹ̀ ẹwẹ́ tí ẹ̀. gbogbo ọ̀rọ̀ tọ́mọlàkejì ọgbọ́n tinú rọ̀ bàjẹ́ bóyá èébú ara ni àbí àràbù ọ̀tọ̀lẹ̀ èébú ara àárẹ̀pọ̀ wà ń bẹ̀ lóòótọ́ Ọlọ́run bá fi dá wò ni ìwọ tún wá ń sọ fáwọn èèyàn pé kí wọ́n wo àrà tọ́lọ̀ ń dásá rẹ̀ àbí kọ́ jẹ́ àràbù yẹn ni pé kò sí lára rẹ̀ ẹ̀ ń ra abu ni ẹ wá bẹ̀rẹ̀ sí sọ wípé olè ní ọ̀jẹ̀ olè ní ó ṣe kíni ilé tọkọ yẹn ọlágbà bó ṣe wà yẹn apààyàn ní ọ̀jẹ̀ àwọn tó máa ń fòyàn sógun èèyàn lè lówó báwọn kọ́ máa sógun owó ibẹ̀ lọ́lọ́run ti bá tẹ̀lómi jẹ́ tí ò ní jẹ́ nǹkan kan láyé mọ́ kò ní mọ̀ pé kẹ́lìmà gbólóhùn kan náà lòun sọ jáde lẹ́nu táyà òun fi bàjẹ́. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa adraru al-ghibati lil-fardi wal-mujtama' àwọn ìnira tí máa ń bá ẹni tí bá ń sọ̀rọ̀ ẹ̀yìn àtàwọn ìnira tí máa ń bá ẹni tá ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ láwùjọ alákọ̀ọ́kọ́ ifsadu muru'atil insan hatta yasquta inda nas. bàbá ti ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn à ń bọ́ ìjọmọlúàbí rẹ̀ sílẹ̀ afẹ́ dangiredi rẹ̀ kọ́mọ níyì kọ́mọ lápọ̀nlé má lọ́dọ̀ àwọn èèyàn afẹ́ bà tiẹ̀ jẹ́. Islam ó sì gbé òfin kalẹ̀ yìí pé ẹ má bà tara yín jẹ́ bó ti ń sọ̀rọ̀ lẹ́yìn yẹn kò ní tó ọmọ kọ́bọ̀ lójú àwọn èèyàn mọ́ tí wọ́n bá ti rí. lẹ́yìn náà yaqta'u al-'alaqata bayna al-muktabi wa sahibihi yurithu al-baghda wa ash-shahna. tó o bá ń sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn bó o ṣe ń sọ lẹ́yìn yẹn ọlọ́run ti ń bínú sí ọ tó ń tọ̀hún náà bá tó wá gbọ́ ọlọ́run ọba àlá lẹ́yìn ìgbà títí bínú sí ọ bóun tọ̀hún náà bá tó wá gbọ́ pọ̀ sọ̀rọ̀ òun láì da òun náà tó máa wá bínú sí ọ ẹ̀ wá ní ṣe pọ̀ mọ́.
ó lè jẹ́ pé dáadáa kan bẹ tọ́da yín pọ̀ ẹ máa wọ ẹ̀gbọ́n àtàbúrò ńgbà míì tí ẹ̀gbọ́n bá gbọ́ pé àbúrò òun sọ̀rọ̀ òun láì dáadáa tí ó wà lẹ́mìí rẹ̀ láti ṣe kò sì ní ṣe mọ́ tí ọkọ bá gbọ́ pé ìyàwó òun ń rojọ́ òun láì dáa ìfẹ́ wọn ó sì wá ṣe kí ni ìfẹ́ wọn parí síbẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn yìí máa ń jẹ́ kí ìfẹ́ kókó láàrin àwọn olólùfẹ́ ara wọn ni yìí sì máa ń jákun ẹbí ọ̀rọ̀ ẹ̀yìn yìí máa ń bá yusabbib huznan shadida li sahibil ghiba yìí máa ń dá ìbànújẹ́ lẹ̀ sí ọkàn ẹni tí ọgbọ́rọ̀ rẹ̀ láì dáa ọ̀rọ̀ tó gbọ́ yẹn tọrọ wọn bá hẹ́fì gan tọrọ yẹn lágbára bóyá nǹkan òun láìfẹ́ rẹ̀ nílòótọ́ àbí kó jẹ́ pé irọ́ ni wọ́n pa mọ́ kìí ṣe láìfẹ́ ẹ̀ tó bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ débi pé wọ́n ní ó lè ṣe okùnfà ìdààmú nínú ẹ̀mí rẹ̀ tínú rẹ̀ ò ní dùn lẹ́yìn náà ó lè ṣokùnfà àárẹ̀ nínú akíyẹmí ara rẹ̀ ẹlòmíì lè collapse látara ń tó gbọ́ pé wọ́n láwọn èèyàn sọ nípa ọ̀ ẹlòmíì lè lẹ́jẹ̀ rúru ẹlòmíì lè ní stroke ẹlòmíì lè kú pátápátá tí ó gbọ́ pé wọ́n sọ báyìí kí ló wá kù tó òun ṣe ilé ayé mọ́ òun lè jáde sáwọn èèyàn mọ́ ó lóun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí lóòótọ́ òun ṣe kò wá dàbí ọ̀sẹ̀ sọ yẹ ó yẹ kó bọ̀ òun lẹ́sìrì àbí bẹ́ẹ̀ sẹ̀ kọ́ ìtí wọ́n ń sọ yẹ kọ́ dáa oye ìtọ́jẹmọ́ ṣẹlẹ̀ nínú sẹ̀mí òun rí wọ́n sì dáadáa parọ́ báyìí wọ́n sì dẹ́wùrọ́ wọ́n sì dáàbò òun lọ́rùn tọ́jú pé kò sẹ́ni tó lè bọ́ ẹ̀wùrọ́ náà lẹ́yìn ọ̀nà wọ́n ní yóò ṣokùnfà ìbànújẹ́ ilé ayé rẹ̀ nínú ìtumọ̀ mọ́ látara tó ti gbọ́ tí wọ́n sọ nípa ẹ̀ gbogbo èèyàn kò lè gbọ́gbọ́ púpọ̀ tó pé gbẹ̀tínù ẹjọ́ máa fẹnu wa rọ́ọ̀fù gbogbo èèyàn kọ́ ẹlẹ́mí wọn sáré kò ní sùnmọ́ látara tó sọ nípa rẹ̀ ó ṣe sábà bí aburú wọn ní wọn náà tó bá padà wá gbọ́ pé ẹnìyẹn ti gbọ́ ń tọ́ sọ nípa rẹ̀ ìwọ náà tún wá wà nínú ìbànújẹ́ pé bí n bá sì wàá mà ní ìbá tí sọ̀sọ́kùsọ tí mo sọ yìí ojú ọmọ wa tì ọ́ mi bá ń bọ̀ lọ́ọ̀kan ọba fèrè fẹ́ ọ̀sán lọ pátápátá wọn ní dáàdi ń bọ̀ ó ti sọ̀sọ́kùsọ nípa dáàdi lọ́ba sákòlé bọ́dà rẹ̀ ń bọ̀ ó ti sọ̀sọ́kùsọ ń pa ẹ̀ ò ní fẹ́ pàdé ẹ̀ mọ́ torí pé ojú ọmọ ṣe kíní ojú ọmọ tì ọ́ aligiba backbiting ọ̀rọ̀ ẹ̀yìn wọn ní kì í bí máa rẹ fún gbogbo ẹni àtẹni tí ń sọ àtẹni tí wọ́n sọ fún wọn ní lẹ́yìn náà wọ́n ní àbòsí zulmun aligibatu zulmun liman taktabuhu wọ́n ní ìmá sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn àbòsí ló jẹ́ fẹ́ni tó ń sọ̀rọ̀ rẹ̀ ó ń ṣàbòsí fún ó ń sọ̀rọ̀ rẹ̀ níbi tí ó lágbára láti wá dìfẹ́ǹdì ara rẹ̀ ó ń sọ̀rọ̀ rẹ̀ níbi tí kò láǹfààní kò sí ń bẹ dépò tí ó lè sọ fáwọn èèyàn pé yín tí ń sọ yẹn irọ́ ni o yín tí ń wí yẹn kò rí bẹ́ẹ̀ o báyìí lórí o ó sì gbọ́ ni o ó sì rò ni o ìgbà púpọ̀ lọ́gbọ́ o wọ́n ní àbòsí ló ń ṣe fún ó ń ṣàbòsí fún lẹ́yìn ẹni ó bá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó ń ṣàbòsí fún ni lẹ́yìn náà nínú àwọn àdánwò tí ó bá àyàn tẹ́yìn bá ń sọ ọ̀rọ̀ ẹ̀yìn yufaddihu Allahu al-muqtab walau fi baytihi wọ́n lọ́lọ́wọ́ bá Allah yóò tú àṣírí ẹni tí ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn ìbáàjẹ́ tí ń ṣe nínú yàrá rẹ̀ tẹ́nìkan kan máa fọlọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la taqtabu muslimin gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ má sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn o láì dá wala tatatabu awratihim ẹ sì gbọ́dọ̀ máa wá láìfi wọn níbo lọ́lọ́ níbo náà ti ń bọ̀ lágbájá báwo ló ṣe kọ́lé yẹn iṣẹ́ wo ní ṣe èló nígbà ló sùn iye báyìí nígbà iye báyìí ní lọ́dún ó sì ra mọ́tò iye báyìí lọ́ra ó lè rí wala tatatabba'u awratihim ẹ gbọ́dọ̀ máa dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ sì rí láìfi lára ọmọlàkejì tẹ́ lè sọ fún àwọn ẹlòmíì yóò kó wá bá yín nítorí pé ń wá láìfi yóò lòun fẹ́ máa gbọ́dọ̀ yín níbi àwọn ìyá olóríire dé kámọ́sọ̀ kan yòókù ẹlòmíì ọmọ wa kí n bò wọ́n bá yín ṣe fàájì ó sì ń wá short com ní
léyìí tí yóò máa fi bàyín jẹ́ lọ́dọ̀ àwọn ẹlòmíì Ànábì ní ẹ má ṣe bẹ́ẹ̀ fa innahu man ittaba awratihim gbogbo ẹni tó bá ń lọ lè ṣe ìtọpinpin ọmọ ìyá ẹ̀ kó lè bá àrí láìfi rẹ̀ ìwọ̀n ń wádìí ń ṣèwádìí ń pa ẹ̀ ẹgbọ́n sẹ́yìn máa dáadáa kílẹ̀ máa ń pa ẹ̀ wọ́n láwọn ọmọ ilé yan rí kìí lè yan rí o ẹ̀tún wádìí dáadáa ọlọ́mọṣẹ́ wa lórí ibú jama Ànábì ní ẹni tí bá ń tọpinpin láìfi ọmọ làkejì yattabi'illahu awrata ọlọ́wọ́n bá fúnra rẹ̀ ni ó fi láìfi rẹ̀ hàn sáyé wa ma yattabi' awrata ẹni tó lọ́wọ́ bá aláàbá ti fi láìfi rẹ̀ hàn sáyé yufaddihuhu fi baytihi ọlọ́wọ́n bá aláwọ̀ tú àṣírí rẹ̀ tilétilé gbogbo tí ń ṣe nínú yàrá tẹ́nìkan kan mọ̀ lẹ́yìn ọlọ́wọ́n bá aláwọ̀ padà tú sáyé nítorí pé yóò máa jẹ́ ẹ̀san fún òun náà látara pé òun náà ń tú àṣírí ọmọlàkejì látara ọ̀rọ̀ ẹ̀yìn ẹni bá gbádùn ọ̀rọ̀ ẹ̀yìn púpọ̀ àṣírí rẹ̀ ò ní bò nílà nábì ń sọ yẹn tó o bá ti ń fọ̀rọ̀ ọ̀rọ̀ bá tàwọn yẹn jẹ́ lẹ́yìn mọ̀ pé gbogbo aburú tí wọn náà ń ṣe ní kọ̀kọ̀ èyí tó rántí àti èyí tó ti gbàgbé èyí tó ń ṣe níta àti èyí tó ń ṣe nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ kó tó kù láyé ọlọ́run tú sáyé. Ànábì ní yufaddihuhu fi baytihi sọ̀rọ̀ pé tẹ́yìn máa ń ṣe nínú ilé ẹnìkan kan onímọ̀ nínú yàrá ọlọ́run ní ti ń ṣe nínú bẹ́dúrúmù yẹn ti ń ṣe nínú yàrá ẹ̀ tẹ́nìkan kan ọmọ òun nìkan lọ́wọ́ ń bẹ́ àtọ́lọ́run ti ń wò ó ọlọ́run ní òun sọ fáyé àwọn yóò máa rí báyìí wọ́n sì máa rí ẹ̀ṣẹ̀ yẹn lára ẹ̀. arákùnrin kan bẹ tí máa ń gba owó èlé nílẹ̀ Lárúbáwá ó wá débi ìjọ kan ọmọ kékeré bí ọmọ ọdún 6 bó ṣe pàdé ẹ̀ lọ́ọ̀kan báyìí ó ní ayyuhal murabi ó ní bàbá olówó èlé arákùnrin mo pé ta ni sọ̀rọ̀ bàbá olówó èlé ọmọ ọdún 6 ọmọ tí ò rírí ọba máa ń fa aláṣọ bàbá olówó èlé àwọn ìwà ní àdánwò mọ̀dé sábúrò bàbá yẹn ni sọmọ àbúrò bàbá yẹn ni sọmọ yẹn ni arábó ni ó ní ọmọ àwọn tó wọn wá bá ṣèjọ ni wọn mọ rí o Allahu Akbar tàdá sọ fọmọ yẹn kọ́ máa pariwo rẹ̀ Allah arákùnrin oúnjẹ tán gbé kalẹ̀ kọ̀ wọlé nu mọ́ occasion tí wọ́n ń ṣe ara rẹ̀ ò yá mọ́ ọ wá túbá láàrin wọn àtọ́lọ́ ìpè wọ ọlọ́run mo gbọ́ owó èlé wọ́n ti sọ wọ́n ṣe wá sí fáti tí ń gbọ́ mo wá gbà débi pé wọ ọlọ́run ọba ọwá tú àṣírí ń fọmọ yìí ọmọ tí ọmọ bí mo wà tí ọmọ bí ti ń gbé ọwá túbá láàrin wọn àtọ́lọ́ wọ́n ní wọ́n tún wá ní nǹkan kan ṣe nínú ẹbí ó ti nílùú mi àbí ládùúgbò mi arákùnrin yẹn ti wá lọ òun náà tún wá tẹ̀lé wọn lọ lẹ́yìn ìgbà tó ti túbá ó ṣe tún rí ọmọ yìí lọ́ọ̀kẹ́nu ní máa fara pamọ́ lọ́mọ bá wà káàkiri lọ́mọ ní salamu alaikum ya waliyallah ya habiballah àláfíà kọ́ máa bá ọ ìwọ ọ̀rẹ́ ọlọ́run Allahu akbar alikiyamu ti dé jama o yawma tubula sarair ọlọ́run bá ní gbogbo tẹ́yàn ṣe ní kọ̀kọ̀ tẹ́nìkan kan mọ̀ ọlọ́run ní agbésílẹ̀ ayé sẹ́mọ̀ pé tẹkinọ́lọ́jì àwọn òyìnbó wọ́n mú díẹ̀díẹ̀ nínú mọ́ ọlọ́ni bẹ́ẹ̀ni kan bá saburú sí tọ́jà lè sí tí wọ́n gbé kámẹ́rà sí tí wọ́n rìkọ́dì ẹ̀ gbogbo ayé náà mọ̀ rí sí ọlọ́run bá aláǹ sọ fún yín pé ẹ máa fura ìtọ́lọ́run olóńjọ́ àlùkìyámà ọkọjá Facebook jàmbá ọkọjá íńtánẹ́ẹ̀tì yawma tubla sarair gbogbo tó ń ṣe kọ̀kọ̀ gbogbo àgbáńláyé gbogbo àwọn tọ́lọ̀ǹda wọn máa rí tẹ́nìkan ò ní díẹ̀ nìkan lọ́wọ́ tètè wá dé pé àwọn èèyàn ò ní rí ni àbáwọn kan wọ́n rí ọlọ́run ní sọ pé túbùlà ọlọ́mọsá bò wá láṣìírí nílé ayé kọ́lọ́n bò wá láṣìírí ní àlùkìyámà nínú àwọn ẹ̀ṣẹ̀ tá a ti dá tẹ́nìkan kan ní wọ́n gbọ́dọ̀ sọ pé wọ́n dárú ẹ̀ rí òun náà ní àlìgíbà. ká máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn backbiting láti fi bá tọmọ làkejì jẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa arákùnrin yìí inú rẹ̀ wá dùn ó wá ń sọ fáwọn yìí pé òun túbá láàrin wọn àtọ́lọ́hun ọlọ́run sì yí àlámọ̀rí ọlọ́run yí padà lọ́dọ̀ ọmọ yìí yóò sì máa kankan wọn kàn fi ń ṣeré jẹ
àmọ́ Ọlọ́run bá aláàlú ní kọ́ máa sọ tí ń ṣe kíni tí ń sọ yẹn. sahibul ghibati muflisun yawmal qiyamah wọ́n lẹ́yìn tí ọba ìyànú jẹ́ jù láyé lérí ọ̀rọ̀ ẹ̀yìn kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀yìn kéèyàn máa sọ̀rọ̀ ọmọlàkejì láì dá lẹ́yìn wọ́n ní ẹni tí ń ṣe é wọ́n ní yóò múlẹ̀ mọ́fò níjọ́ àlùkìyàmà gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ tó ṣe pátá wọ́n falẹ̀ wọ́n fi sínú fáìlì ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn nígbà míì wọ́n fa gbogbo ẹ̀ nígbà míì wọ́n fa ìdajì nígbà míì wọ́n fa dèdè ọ̀rọ̀ tó sọ tó bá dé pé ọ̀rọ̀ díẹ̀ ló sọ wọ́n mú dáadáa díẹ̀ tó bá dé pé ọ̀rọ̀ tó pọ̀ ló sọ wọ́n mú dáadáa tó pọ̀ wọ́n fi sínú fáìlì ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ló ṣe jẹ́ pé tí wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó jẹ́ pé tí wọ́n ń sọ yẹn ọmọ nípa ẹ̀ ò ṣe é ó yẹ kó fẹ́rí kalẹ̀ kó máa dúpẹ́ fún Ọlọ́run ọba yìí pé Ọlọ́run ọba Allah rifatun minallah Ọlọ́run fẹ́ fi gbé ọ̀gá ni àwọn yẹn jòkó lẹ̀ wọ́n sì ń pa irọ́ wọ́n wá parọ́ náà wọ́n dáṣọ rẹ̀ wọ́n wá fi bọ̀ ọ́ lọ́rùn ọwọ́ rí pé aṣọ yìí ìsàṣọ tèmi aṣọ aláṣọ lélẹ́yìí àfikọ́ ọ̀yá máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé àṣànàtù wọn dáadáa wọn tí wọ́n ṣe sílé ayé ààwẹ̀ wọn ìrun wọn sàká wọn ájì wọn àti gbogbo àwọn iṣẹ́ pẹ́pẹ́ fúru náà fi súnmọ́ Ọlọ́run wọ́n mú un bẹ̀ níbàámu sí dèdè ọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n sọ. Ànábì Muhammad sallallahu àní Abi Hurairah radiyallahu anhu àfa Abu Hurairah náà ló tún gbélé iná wọ ẹ bá ń rọ dí rẹ jẹmọ́ radiyallahu anhu èmi ò ríjọ́ kan tí wọ́n ní sàdúrà fún Abu Hurairah nílé ayé àwọn àfẹ́sìn wọ́n níbi tọ́lọ́ ń sànú Abu Hurairah dé ojúmọ́ kan ò ní mọ́ nílé ayé tá a wà yìí láwùjọ àwa mùsùlùmí lágbàlá ayé kí wọ́n mọ́ sàdúrà fún Abu Hurairah àfi tí wọ́n bá ka àdísì lókù báwa ṣe ń kà ń bí nísìn wọ́n ń kà lamẹ́ríkà wọ́n ń kà ní London wọ́n ń kà ní Paris wọ́n ń kà ní Japan wọ́n ń kà nílẹ̀ Haúsá wọ́n ń kà lóṣòdì wọ́n ń kà lágége dojoojúmọ́ ni rọ̀dí aláwọ̀ ọmọ bàtà ní jama Abu Hurairah torí pé gbogbo àwọn àdísì tí ó fi dáa fún wa torí ibú òfin ní jẹ́ tiwa ọ̀sàkólé kan lérí ẹ̀ ó jòkóta nábì ọ̀ha gbogbo ẹ̀ ń tọ́ wọ́n ní gbogbo àdísì yẹn wọ́n ní kò sí yàtọ̀ láàrin bó ṣe há fatia àti bó ṣe há gbogbo àwọn àdísì nábì eré ẹ̀ pé púpọ̀ fa radiyallahu ta'ala ẹ bá rọ díẹ̀ lẹ́ẹ̀kan sí radiyallahu ta'ala anhu ọlọ́mọṣàbà yọ́nú sí wọn àtàwọn náà ọlọ́mọṣà fàwọn náà lépa bá wọn sẹ́rí Abu Hurairah àtàwọn sàhábà tó kù Anas bin Malik Muawiya Ali bin Abi Talib Usman bin Affan Abubakar Siddiq Umar bin Khattab radiyallahu anhum gbogbo wọn ọlọ́wọ́n bá ní radiyallahu anhum wa radu anhu ọlọ́wọ́n bá ní àti parí ìyọnu wa lérí tiwọn tí wọ́n ti kọjá rọ̀díyà ń bẹ̀ fílù mádìní lọ́dọ̀ àwọn oníkéwú váàbù tó ti ṣe kí ni past tense ọlọ́run ti yanjú tí wọ́n ká nábì tó kù láyé pé radiyallahu anhu bẹ́ẹ̀ bá wá ń bú sàhábà nísìnyí òun láàmà wá bẹ lọ́hùn fún kọ́lọ́n yọ́nú sóhun náà kó tó jáde láyé kó sì túbá torí tí ó bá túbá ẹni ọlọ́run yọ́nú sí téèyàn wá ń bú èèyàn lè rí yọ́nú ọlọ́run bá ń bẹ̀ ẹni ọlọ́run bá ti yọ́nú sí ọ̀rẹ́ rẹ ni ẹni máa ń bú ọ̀rẹ́ ọlọ́run man aada li waliya faqad aadhantuhu bil harb gbogbo àwọn tí wọ́n ń bú àwọn sàhábà ọlọ́mọṣàdì wọn yí padà sí dáadáa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àfọwọ́ Abu Hurairah ó ní anna Rasulullah sallallahu alaihi wasallam ọlá nàbì sọ pé atadruna mal muflis ǹjẹ́ mẹni tí ó ṣòfò kanlẹ̀ tó jò kanlẹ̀ ó ṣòfò ó pòfò ojú àlìkìyàmà tí ó sì kankan nínú fáìlì ẹ̀ qalu al muflisu fina man la dirhama wala mata' àwọn sàhábà ní ẹni táwọn àmà tí ò ní nǹkan kan lọ́rùn òun náà lẹni tí ò lówó nílé ayé ń bí lànà bìnrin fàṣẹ ànábì ní atadruna mal muflis ǹjẹ́ ẹ ma ẹni tó jẹ́ pé ó ṣòfò kanlẹ̀ ó jò kanlẹ̀ ó pòfo àwọn sàhábà wá rò pé ànábì ń rí fàṣẹ àwọn èèyàn tí ò ní nǹkan kan nílé ayé ń bí kọ́ọ̀lù wọn wá sọ pé al muflisu fina ẹ̀rí ẹni tí ò ní nǹkan kan tó jò kanlẹ̀ tó ṣòfò kanlẹ̀ láàrin wa man la dirhama lahu wala mata' òun náà lẹni tí ò lówó kò sì ní tó lè dowó mata'
wọ́n ní ta ni òní nínú wáǹsì tí ò ní kankan tààlà àwọn náà kọ́kọ́ sọ tálíkà láti kíni ìlà kọ́kọ́ sọ. Ànábì wa ní innal muflisa min ummati ẹ̀rọ àwọn tí wọ́n jò kanlẹ̀ tí wọ́n ṣòfò kanlẹ̀ tí ò sí nǹkan kan fún wọn mọ́ nínú àwọn ìjọ mi yati yawmal qiyamah. Ànábì wa darí wọn síjọ́ al-qiyamah. Ànábì ní ọ̀rọ̀ ayé kí n bá yín sọ o ọ̀rọ̀ ọjọ́ al-qiyamah ni. àwọn tí wọn ò ní nǹkan kan tó jẹ́ pé wọ́n jò kanlẹ̀ wọ́n wà síjọ́ al-qiyamah wọ́n bọ́ sájú ilé ọ̀run bí sọ̀lá tí wọ́n mọ̀ kírun tọ́pọ̀ àtọ̀ràn yàtí náfìlà wọ́n sì yá mi ni wọ́n gbà àwẹ̀ Ramadan àtàwọn náfìlà wọ́n sàká tí wọ́n yọ sàká wọ́n tún ṣe sàrà wọ́yá tí kọ́ni ṣàtà mahada àbágbà tí àwa tú fáìlì rẹ̀ á rí i pé ó ti bú àwọn kan ó ti bú wọn lé bú ara àbí àràbù ẹgbọ́jàmá àràbù wọ́kọ́sà mahada ó ti sọ òkúrọ́ ó ti sọ ọmọ ilé yìí ìtumọ̀ ẹni pé ó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wàá kàlámà làhádà ó ti gba owó eléyìí olóhùn fẹ́ ṣe investment ẹ máa dáwójọ òun gbàjọ ẹ máa dáwójọ wọn dáwó fún gbowó lọ wàá kàlámà làhádà wàsáfà kàdámà hádà eléyìí tiẹ̀ òun gbẹ̀mí ọ̀dẹ̀jẹ̀ ẹlẹ̀ òun lọ pa alágbájá òun lọ pa tàmàdò wàdọ́rà bá hádà eléyìí máa ń lùyàn nílùú tàbùsí ọba ti gbá wọn ọlọ́kadà mú yóò máa fún wọn ní bílálà yóò máa fún wọn lẹ́gbàá baálélé wọ́n sì máa fún baálélé lẹ́gbàá lẹ́gbàá tó bá fún lẹ́gbàá tá yóò tún wá gbowó tó wà lọ́wọ́ ẹ̀ owó jù àtowó òrùn ẹ lè sọ fún àwọn tí wọ́n ń ṣerú sẹ́yìn kan lè tú bá torí àti bọ̀tá bú ọ̀fẹ́ gbowó ogun lọ́wọ́ yẹn ó ti kọ́kọ́ lù ná. wàdọ́rà bá hádà gbogbo àwọn crimes àwọn iṣẹ́ burúkú yìí fọyọ́tọ̀ hádà min hasanatihi ọlọ́run bá ní wọ́n wàá mú nínú dáadáa rẹ̀ lórí àwọn ìrun àtàwẹ̀ àti gbogbo àwọn sẹ́ẹ̀rẹ̀ wọ́n wàá fún ẹni tí ọ̀pàrọ̀ mọ́ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹni tó jàǹbá ẹni tó náwó ẹ̀ ẹni tó dẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀ ẹni tó pa sẹ́ẹ̀rẹ̀ bí wọ́n bá ti pẹ́ nìkan sẹ́ẹ̀rẹ̀ ẹni tí wọ́n pa yẹn wọ́n yọ dèdè tọ́lọ́mbà fẹ́ nínú sẹ́ẹ̀rẹ̀ ẹni tó pa yẹn wọ́n wàá jù sínú fáìlì ẹni tí wọ́n pa ló ṣe jẹ́ pé ẹni wọ́n bá pa bá a ṣe máa banújẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan pé wọ́n sì pa lójú ọ̀nà sẹ́ẹ̀rẹ̀ wo àwọn tó pa yẹn dáadáa tí wọ́n ní láyé wọ́n fi sínú fáìlì ẹni tí wọ́n pa yẹn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ẹ̀yìn dèdè ọ̀rọ̀ ẹ̀yìn tó bá sọ ó ní dèdè irun tí wọ́n mú nínú irun rẹ àbí nínú àwẹ̀ rẹ àbí nínú sẹ́ẹ̀rì rẹ bọ́ bá ṣe ya ẹnu gbọ̀rọ̀ sí bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rẹ ló ṣe ṣe kí ni ó ṣe dínkù sí. fayuta hada min asanatihi wa hada min asanatihi wọ́n ṣe ń fún eléyìí nínú sẹ́ẹ̀rì rẹ̀ wọ́n mọ̀ fẹ́lẹ̀ iná wọ́n mọ̀ fẹ́lẹ̀ iná wọ́n mọ̀ fẹ́lẹ̀ iná fàyín fani yẹtí asanatuhu kọ̀ wá sí dáadáa kan nínú fáìlì ẹ̀ mọ́ ọ sọ̀rọ̀ ẹ̀yìn débi pé gbogbo àwọn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn nígbà wọ́n mú dáadáa rẹ̀ tí wọ́n fún wọn kọ̀ wá sí dáadáa kankan mọ́ nínú àwọn dáadáa rẹ̀ ó tún wá kó àwọn èèyàn kan tó tún sọ̀rọ̀ tiwọn náà lẹ́yìn tí wọn ò tí ì fáwọn yẹn ní sẹ́ẹ̀rì nínú àwọn sẹ́ẹ̀rì rẹ̀ anabi ni qabla an yuqda ma alayhi ukhidha min khatayahu ẹjọ́ tó kù tí wọ́n dá fún òun náà ni pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ táwọn ènìyàn ṣẹ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn wọ́n ha dáadáa rẹ fún wọn jọ́ àlìkèyàmọ̀ tí ó bá wá sí dáadáa mọ́ dáadáa tán ó tún wá ku àwọn èèyàn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn tí wọn ò tí ì fún wọn ní dáadáa rẹ ànábì ni wọ́n wàá mú nínú àwọn àṣìṣe tiwọn wọ́n wàá kọ́ sínú àwọn àṣìṣe tiẹ̀ olè tọ́jà wọ́n lọ jà ẹ gbọ́dọ̀ mọ́ ṣìnà tó ṣe wọ́n lọ ṣe jàǹbá tó ṣe wọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n darí ẹ̀ wá sọ́dọ̀ títí ẹ nítorí pé kò sí dáadáa tó fẹ́ fún wọn mọ́ gbèsè sì tún kù lọ́rùn rẹ ẹ̀ṣẹ̀ tí wọ́n ni wọ́n wá dì sí ọrùn rẹ faturhati alayhi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n jù sínú fáìlì rẹ̀ thumma turha fin nar nígbà tí wàá rí báyìí ẹni tí ò sí dáadáa kankan ní fáìlì ẹ̀ mọ́ tọ́jú pé ẹ̀ṣẹ̀ tiẹ̀ àtẹ̀ṣẹ̀ àwọn tọ́sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ìlọ́wà lọ́rùn ẹ̀ ànábì ní kílókù lẹ́yìn ẹ̀ thumma turha fin nar kí wọ́n jù sínú náà lókù kọ́ máa jóná lókù ọlọ́wọ́n bá aláà kọ́ lọ́mọ sí wa lọ́mọ ná níta sọ táàfì dọ́mọ kọ́ lọ́mọ jà sọ ọ̀rọ̀ ẹ̀yìn kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré o kabiratun min kaba'iri dhunub lóbìnrin wa lọ́kùnrin wa
ẹ̀jẹ̀ á lọ lè sọ́ra ẹ̀ṣẹ̀ ńlá ni o. al-muktabu mu'adhabun fil qabr wọ́n ní tá a fi mọ̀ pé nínú àwọn ìgbà wá kan tí wọ́n gbà wá òun náà ni pé al-Hasan nínú àwọn àfa àwọn àgbà wọ́n ní ọgbọ́ pé wọ́n lẹ́nìkan sọ̀rọ̀ òun lẹ́yìn al-Hasan ó ní wọ́n láwọn nǹkan bẹ tó jẹ́ pé wọ́n bá ti jòkó sábẹ́ igi ọ̀rọ̀ òun ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń sọ Hasan rí báyìí Hasan rí báyìí Hasan rí báyìí irọ́ náà ní gbogbo ẹ̀ bá àwọn tá a wí mùsùlùmí ni wọ́n àwọn tá a wí ẹlẹ́sìn ni wọ́n ń pera wọn wọ́n ní àfa al-Hasan yóò wá sọ fún àwọn ọmọ rẹ̀ pé kí wọ́n bá wọn ra àwọn fúrúùtù wa àwọn èso bíi apple orange mango pineapple pọ̀pọ́ wọ́n ra jọ wọ́n gbé sínú tírè ó ní ẹ dákun àwọn tó jòkó lábẹ́ igi yẹn wọ́n lọ́rọ̀ mi ni wọ́n máa sọ ń bẹ̀ ẹ lè gbé fún wọn kí wọ́n lè bá farabalẹ̀ dáadáa láti ṣe kíni láti sọ̀rọ̀ yẹn ẹ má ti ń jẹ nǹkan ẹnu ọmọ ṣe kíni ẹni ọmọ wa rọ́ọ̀fù dáadáa ẹ bá ń gbé fúrúùtù lọ fún wọn nítorí pé fáìlì òun dojoojúmọ́ ní ṣe kíni oní ń kún sí i ẹni bá fẹ́ sọ̀rọ̀ ẹ lẹ́yìn sábẹ̀ wọn pé ẹ dákun gbẹ̀yìn tẹ bá lọ́rọ̀ mi sọ o ẹ máa kírun dáadáa o tí wọ́n bá ní ẹni rè kan sọ̀rọ̀ ẹ lẹ́yìn ó yẹ kínú rọ́ máa dùn ni ipe wọn ní ka Kùránì ń gbàwẹ̀ ń borí ń lo nìkọ́ọ̀bù ó yẹ kínú rọ́ máa dùn ni pé wọ́n ní ìyá alágbèjà ló sọ mo dúpẹ́ àfa alágbèjà ló sọ mo dúpẹ́ àfíìsù Kùránì ní sọ mo dúpẹ́ ẹni tí èso lóru ní sọ mo dúpẹ́ nítorí pé kò ní lọ àfi tọ́ba wa bá ọ tọ́ba yọ̀ǹda rẹ̀ lóko tọ́ba yọ̀ǹda rẹ̀ ọlọ́wọ́ dájọ́ ní al-qiyamah ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-muktabu mu'adhabun fil qabr wọ́n ní táàfin mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ká máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn láì dáa òun náà ní pé ní bá sọ ọ́ bẹ́ẹ̀ tí ò túbá kò túbá lọ́dọ̀ Ọlọ́run kò túbá lọ́dọ̀ àwọn èèyàn tí ń sọ̀rọ̀ wọn lẹ́yìn ó wá kú lérí ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní yóò jìyà sáré Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní anabi njọ́ kan anabi ń lọ marra ala qaburayn anabi wa kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan faqala anabi wa dúró anabi ní innahuma la yu'adhabani àwọn méjèèjì táwọn nù sàárè yìí wọ́n fi náà fúnra lọ́wọ́ o ìyà ń jẹ wọ́n lọ́wọ́ o ọlọ́wọ́n ọba alá ń jẹ wọ́n níyà lọ́wọ́ o wa ma yu'adhabani fi kabirin ọlọ́wọ́n ọba alá ò sì jẹ wọ́n níyà lérí ẹ̀ṣẹ̀ tí wọ́n rò pó kéré wọ́n bá fẹ́ tú zọ́hírò àdìsí yẹn kọ́ mọ́ sí tú ipe ọlọ́run ò jẹ wọ́n yà lérí ẹ̀ṣẹ̀ tó tóbi irọ́ o ọlọ́run ò jẹ wọ́n yà lérí ẹ̀ṣẹ̀ tí wọ́n rò pé ó kéré tẹ́ṣẹ̀ náà sì tóbi. ama àdúgbò anábì ní sàárè tẹ́lẹ̀ yìí eléyìí wọ́n ń jẹun níyà nítorí pé yamshi bin namima ìmọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn ìmọ̀ sọ̀rọ̀ yẹn lẹ́yìn kọ́lọ́mọṣẹ́ ìsánú wa ọ̀rọ̀ namima àgbè yẹn wá lọ́tọ̀ ni nítorí pé nàmímà ni pé kéèyàn máa sọ̀rọ̀ fún àwọn èèyàn méjì kán lè bá fẹ́rí gbára wọn onígbé nàmímà yóò sọ fẹ́lẹ̀ yìí pé lágbájá ní orí rẹ̀ burú yóò tó lọ lè bẹ́ẹ̀ kejì náà yóò ní tàmọ̀dọ́ ní eré rẹ̀ ọ̀dà àwọn méjì wá pàdé ara wọn wá sọrí mọ́ra wọn nítorí pé nàmímà nù àwọn àyànjú yẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹni bá ti ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn oyé yóò jìyà sáré o kọ́lọ́mọ́sà sọ wá ń bẹ́ o ẹnì kejì wọn lòun máa ń tọ̀ níbi táwọn èèyàn ti máa ń rí ń bọ̀ náà ni ó sì fẹ́ tọ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní kọ́tà ń bí àwọn èèyàn wọn lọ wọ́n bọ̀ yóò sì máa tọ̀ èmi tẹ́lẹ̀ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yìí lójú títì yóò sì fọwọ́ mú sákàdé báyìí lójú títì bá yóò sì ń tọ̀ sínú kọ́tà láago kan ọ̀sán gbogbo ẹni tí bá máa ń tọ̀ láàyè sítẹ́tìrù min al-bawl kì í bọ́ sí kọ̀rọ̀ tó bá fẹ́ tọ̀ wọ́n ní yóò jìyà sáré nínú ìgbà wa kan láàyè stanzihu min al-bawl àtẹni tó jẹ́ pé bọ́ bá tọ̀ kì í tábà yóò jìyà sáré kọ́lọ́mọ́sà sọ wọn bẹ́ẹ̀ afáwa Anas ibn Malik kọ́lọ́mọ́sà bá yọ́nú sí wọn Anas ibn Malik ẹ bá ń rọ̀dí òun náà rọ̀dí Allah anhu àmọ́ rọ̀dí àwọn sàhábà ni Anas ibn Malik ọgbádùn àbí ọgbádùn gan ẹ fi gan sí ọgbádùn gan gbogbo àwọn sọ̀rọ̀ nàbì kò sí èdè ọgbádùn nù àwọn Abdullahi ibn Ubay ibn Salul àwọn yẹn ní ọgbádùn wọ́n yẹ pa àwọn yẹn ní sọ̀hábà
àwọn yẹn dára papọ̀ mọ́ àwọn sàhábà nítorí pé ẹni tó ń pè sàhábà lẹ́ni tó jẹ́ pé lákìyà rọ̀ṣúlá ọ̀pàdé ànábì mu'minan bihi ó sì gbà fún àbúrò àwọn mùnáfíkì ó gbà fún ànábì àníbi wọn sàhábà ọ̀pàdé ànábì ó sì gbà fún wa mata alayhi ó sì kú lérí Islam tí wọ́n pè sàhábà nìyẹn àwọn mùnáfíkì táwọn Mádínà àwọn èèyàn sàhábà wọ́n dára papọ̀ mọ́ àwọn sàhábà ni lèyìn fi ni máa gbọ́ yí pé àwọn mọ̀náfìkì ń bẹ nínú àwọn sọ̀hábà àwọn mọ̀náfìkì ń bẹ nínú àwọn sọ̀hábà yẹn ìtumọ̀ ẹni pé àwọn mọ̀náfìkì dára papọ̀ mọ́ àwọn sọ̀hábà torí bẹ́ẹ̀ bá ńlá dáadáa ọ̀wọ́ ná nígbà ọlọ́run ní ọ̀dẹ́ aláàánú tó ní mọ̀náfìkì ni wọ́n. àwọn sọ̀hábà nẹ́bì pátá tí wọ́n gbà fáà nẹ́bì dénúdénú tí wọ́n sì kúlẹ̀ Islam gbogbo wọn èèyàn dáadáa ni wọ́n. àwọn mọ̀náfìkì tí wọ́n dára papọ̀ mọ́ àwọn sọ̀hábà àwọn ni Abdullahi ibn Ubay àtàwọn yòókù wọn gbogbo àwọn sọ̀hábà nàbì pátá àmà rọ̀dí wọn. Anas ibn Malik radiyallahu anhu òun náà ló tún gbàdé sí wa wọ́n gba nǹkan wá fá wọ́n ní Ànábì sọ pé lamma urija bi marartu bi qawmin lahum adfar wọ́n náà Ànábì nígbà tí urija bi nígbà tí wọ́n mú mi lọ sókè urija al-Isra'u wal-Mi'raj nígbà tí wọ́n mú mi lọ sókè marartu bi qawmin lahum adfarun mo wá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọ kan torí pé wọ́n fi àlìjáná hàn nábì wọ́n sì fi iná wọ́n fi ṣe kíni wọ́n fi hàn án pé bí ó ṣe rí gbàlùkì àmọ́ ni o àwọn tí wọ́n wà ń bẹ̀rẹ̀ o. àdébìnrin mo wá rà àwọn ìjọ kan àwọn wà nínú iná wọ́n ní èékánná wọn min nuhas ọ̀dà gẹ́gẹ́ bí irin dòjé èékánná wọn ọkọ̀ ní èékánná nọ́mbà báyìí ọlọ́run ọba aláàyè padà bí irin nuhas ọlọ́run yí padà bí irin àwọn irin dòjé yẹn yakhmisuna wujuhahum wa sudurahum wọ́n fi ń ha ojú ara wọn wọ́n sì fi ń ha gbáyà wọn ẹ̀jẹ̀ wọn ti sùn wọ́n sì ń gbóná. fakulitu wọn ni awùlá ya Jibril mo wá bí àfa mi tálà àfa nàbí sàṣàlám màláíkà Jibril wípé tó àwọn àwòlélẹ̀ arápá nàbí ọmọ kọ̀kọ̀ àfi tá bá ṣe kíni àfi tá bá sọ fún wọn wò sẹ́ máa fà ẹ wá wọṣẹ́ ẹ wá tẹ̀yẹ̀ pé wọn mọjọ́ ọ̀la wọn mọ tọ́pọ̀ àmọ́ irọ́ ló ń pa abẹ́lẹ́bọ̀ tọ́wọ́ bá ti yọ ọjẹ́ dẹ́ndẹ́ yà àwọn ọlọ́pàá súnà ti wá ń sìn ọjẹ́ dẹ́ndẹ́ ànábì ní bẹ̀rẹ̀ lọ́wọ́ Jibril pé wọ́n mẹ́lẹ́ yìí ó lè tún bá kọjọ́ tó lọ ànábì níta làwọn eléyìí wọ́n ní àwòlá ya Jibril ní àwòlá ilẹ̀ tí ya ya'kuluna luhuma an-nas wa yaqa'una fi a'radihim ànábì ní sọ orí àwọn eléyìí àwọn tí wọ́n máa ń jẹ ẹran àwọn èèyàn láyé ìtumọ̀ ẹni pé wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n sì máa ń ba ọmọlúwàbí àwọn èèyàn jẹ́ lẹ́yìn yóò dòkólẹ̀ báyìí yóò di lágbájá bó ṣe jẹ́ bó ṣe rí tẹ́ ẹ bá rí onítọ̀hún oyé ẹ ní fojú yìí ojú àpọ́nlẹ́wò wọ́n bọ ọmọlúwàbí ẹ̀ jẹ́ wọ́n ti bọ ọmọlúwàbí ẹ̀ lómi jẹ́ débi pé àwọn yòó tún gbéṣẹ́ fún mọ́ nínú àwọn tí wọ́n gbọ́ gbọ́kúgbọ́ yẹn pé lágbájá rẹ̀ fẹ́ gbéṣẹ́ fún wọ́n sì lára rẹ̀ ni ọmọọṣẹ́ náà fa àbáwọn ọ̀fẹ́ káwọn yóò máa gbéṣẹ́ fún wọn àmọ́ ìtọ́lọ́n bá kádàrà pé yọ tẹ̀ lọ́wọ́ yóò kúkú ṣe kíni yọ tẹ̀ lọ́wọ́ ìtumọ̀ ẹni pé wájú àlìkìyàmà gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí láì dáa láti bá tọ́mọlàkejì jẹ́ wọ́n wọ̀ náà lọ asibáàbù lè gé ibà ẹ̀rọ mayami nínú àwọn nǹkan tí wọ́n ń fà téèyàn fi máa ń ṣe àlègíbà backbiting dáàfin ìmáàni billahi azza wa jal òun ni kéèyàn máa ní ìgbàgbọ́ sí Ọlọ́run kò sẹ́nìkan tí wọ́n máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn láì da àfẹni tó ní ìgbàgbọ́ sí Ọlọ́run tí wọ́n tó bá ní ìgbàgbọ́ yóò ti gbàgbọ́ Ọlọ́run ti sọ pé wala yaghtab ba'dukum ba'da Ọlọ́run ti sọ fún wọn ní Qur'an Ọlọ́run ní ọmọ kírun ànábì ní ọmọ dárò mọ̀ sí àbí ó ní tẹ̀lé tọ́lọ́run tẹ̀lé dà ànábì Ọlọ́run ní mọ́sọ̀rọ̀ ẹ̀yìn ànábì ní mọ́sọ̀rọ̀ ẹ̀yìn kí wọ́n sì tún máa alùsùnà tọ́lọ́run yẹ ọmọ pé ní wọ́n pè ní alùsùnà wọn náà ní kéèyàn máa tẹ̀lé al-Qur'an nípasẹ̀ ànábì nípasẹ̀ dání ànábì tó bá ti ní ìmọ̀nì sọ́lọ́run tó sì gbà pé ha iṣẹ́ rẹ̀ mi ní lọ yìí Ọlọ́run ti sọ ànábì ti sọ ànábì ò sì ní ṣe kí ni kò ní parọ́ wọ́n ní èèyàn kóra dúró
àmọ́ tí ọba sí imán àwọn èèyàn wọ́n bàjẹ́ nílẹ̀-èdè wa ìyàbí náà àwọn mùsùlùmí tó jẹ́ pé ọ̀rọ̀ kò fi lẹ́nu láti sọ tẹ́wọ́ padà wá pèsè kọ̀rọ̀ pé yín tó sọ pé lágbájá ṣe iṣẹ́ bẹ́ẹ̀ ni a ní bẹ́ẹ̀ kọ́ a ní mọ́ lẹ́ mọ́ ni mọ́ lẹ́ ṣé n tó olóṣè yìí sọ́sọ́jú ẹ a ní kò sọ́jú mi wọ́n lé ilẹ̀ lèmínà ṣe kíni lèmínà kù wọ́n lé ìyàálẹ̀ fún ọjọ́ àlùkìyámà ó sì kóyà náà ó sì bò sí ní jìyà ó ti kókó kúkó ẹni bá ti kókó kúkó ó jìyà kíyà lókù wọ́n ní àwọn èèyàn sọ bẹ́ẹ̀ lèmi náà sọ wọ́n bá wọn sọ o wọ́n bá wọn sọ ọmọ o wọ́n bá wọn sọ o bọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni tí ó bá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀rọ̀ máa ò tún wá ṣe lọ́hùn alhassad walhaqd kéèyàn ní ìlara máa ń fà á ìlara yìí máa ń ṣe kí ni ìlara máa ń fà á ìgbélágbájá oyè ọlọ́run ọba ti gbé ga jù mí lọ ọlọ́run ọba aláìsí ti fà sókè mo fẹ́ fà wálẹ̀ padà èyí sì ni pé mo fẹ́ nu bá tiẹ̀ jẹ́ wọ́n ní gbogbo eléyìí náà iná àwọn ṣẹkẹṣẹkẹ ṣètọ́n ni àtànáfùsọ aládùúníà àzáìlà kájọ máa lé ayé àjọ ń lé ayé àjọ ń lé ayé ayé tá àjọ ń lé elódìjà kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá fẹ́ràn ayé púpọ̀ tó bá lẹ́yìn tí ń bá ṣe competition yóò mọ̀ fẹ́nu bá títí ẹ̀ jẹ́ a ní production wọn ọ̀dà production yẹn bó ṣe wà yẹn tẹ́ bá rí bí wọ́n ti produce ẹ̀ nílé jẹun bẹ̀ torí pé wọ́n jọ lé ayé ìwọ́n ń sọ̀rọ̀ company mi lẹ́yìn torí kó lè bá àbá tí wọ́n jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ o bó làwọn company yìí àwọn náà ń gbìyànjú báwọn náà ti ń gbìyànjú wọ́n lọ́ọ́ bá kádàrà kó wọ́n bọ̀ ọ̀rà wọ́n bọ̀ sí kínní wọ́n bọ̀ ọ̀rà yẹn ti ń jọmọ lóàbí nìyẹn mọ̀rọ́ fàkọ́tù ahli su kéèyàn máa bá àwọn ọlọ́rọ̀ ẹ̀yìn kéèyàn máa bá wọn rìn ẹni bá ti ń bá já rìn wọ́n ní yọ jẹ̀gbẹ́ wọ́n mú tí má ti ń bá ọlọ́rọ̀ ẹ̀yìn tí má ti ń bá rìn òun náà padà máa sọ àbú tí má ti ń bá ọlọ́rọ̀ ẹ̀yìn tí má ti ń bá rìn òun náà padà máa sọ bùrọ̀dà tí má ti ń bá ọlọ́rọ̀ ẹ̀yìn tí má ń bá rìn òun náà padà máa ṣe é wọ́n ní tọ́ba ti léèyàn tí ń sọ̀rọ̀ ẹ̀yìn ìyà fún tí wọ́n bá ti dálẹ̀ ìdìde láàrin wọn tọ́ba ti dá wọn lákẹ́ kò sì dìde ọ̀kan náà wọn sáláwù sọ́ọ̀lẹ̀ nínú àwọn ẹni rẹ̀ wọ́n tí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí yóò ní ẹja máa sọ̀rọ̀ mi tí wọ́n bá dákẹ́ ẹ̀ kàn nàró láàrin wọn ńlọ lẹ́nu ńṣe kíni ńlọlé kọfẹ kí wọn fi gbogbo sẹẹrẹ wọn san gbèsè ní lọ́rùn Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní inú tí àwọn ọmọ náà máa pariwo báwọn ṣe tí wọn fi dọ́ ọmọ náà níjọ́ ní kìyàmà òun náà ní ká máa sọ̀rọ̀ yìí Ọlọ́run ní kí ló gbé wọn náà wọn ní wa kunna nakhudu ma'al kha'idin wa kunna nakhudu ma'al kha'idin àwa nínú àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yìn láyé ni tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́rọ̀ báyìí àtẹ̀bàtì ni àrípa bàtọ́ntọ̀n jẹ́ kalẹ̀ kátó dìde kó mẹ́ níta máa ń ṣe nu àmọ́ pé yóò gbé wa wọnà lẹ́nì halatu tajusu fiha al-ghiba wọ́n ní àwọn ọ̀nà mẹ́fà yìí a lè sọ̀rọ̀ yẹn lẹ́yìn tá a sì ní gbèsè lọ́nà mẹ́fà ọ̀rọ̀ ẹ̀yìn mẹ́fà o lè sọ tó o sì ní sekini tó o ní gbèsè Allahu Akbar sẹ́rí bọ́lọ̀mbá ni ẹ máa sọ̀rọ̀ yìí aráàmù ni Ọlọ́run fi ní ká mọ̀ sí àbí ta ni wọ́n wá sọ ọ̀rọ̀ yẹn di halali fún wa ká máa ṣe ta ló tó bẹ́ẹ̀ Allah náà ló tó bẹ́ẹ̀ nígbà míì yóò wá sọ ọ́nù Kùránì nígbà míì yóò fi sẹ́nu Ànábì sallallahu alayhi wa sallam yìí pé eléyìí ò sí ń bẹ eléyìí ò sí ń bẹ eléyìí ò sí ń bẹ gẹ́gẹ́ bí òkú nbẹ̀ntẹ́ ntọ́ba ti kú tí ò bọ́ bẹ̀ hurrimat alaykumul maytatu wad-damu al-khinzir ọlọ́ni ẹ má jẹ nǹkan abẹ̀mí tí kò bá ti bọ́ bẹ̀ tó bá kú ní jífà ọlọ́ni ká má jẹ àbí anabi wa ni uhillat lana al-maytatani anabi ni wọ́n ṣe lẹ́tọ̀ fún wa ká má jẹ ìka abẹ̀mí tó kú tí ọ̀bọ̀ bẹ̀ wọ́n ṣe lẹ́tọ̀ fún wa wọ́n ṣe ànábì ògbó wọ́n ṣe lẹ́tọ̀ ó ní wọ́n ṣe lẹ́tọ̀ fún wa uhillat lana ta ló ṣe lẹ́tọ̀ fún wa Allah sọ́wọ́ takora wọn kí nìkan méjèèjì ẹja àti kíni àti tata ìrẹ̀ tẹgbógorí kárẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ìrẹ̀ tí mo ń dún yẹn ó dùn dé ọ̀dà
bí ọba bọ̀ bẹ́ẹ̀ wọ́n ní kó ṣe kí ni kọjẹ́ ọba dìbòkú rẹ̀ lẹ̀ ó sì pọ̀ fún rẹ̀ ọ̀yàn ọ̀jẹ̀ àwọn kan ní tata ni ráwọn tata tí máa ń fò yẹn tọ̀ nígbè mi wá ìtumọ̀ rẹ̀ ìrẹ̀lẹ̀ mi rí sí o ọba jẹ́ pé wọ́n jẹ tata lọ́dọ̀ tí yín náà tata náà ṣe kí ni òun náà ti lọ bọ́ọ̀ bá ṣe ní wọ́n wá ara India bá ní wọ ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ṣé ẹ mọ̀ pé wọ́n ní ká má jẹ nǹkan abẹ̀mí tí wọn ò dùn tó kú jífà ẹja tá a mú jáde ní odò kí lànà ìbíní ká ṣe òkú kí làwọn máa ń gbé jama òkú èkó òkú làwọn náà máa ń gbé jama lórí pọ̀ bọ́bẹ̀ ló ṣe jẹ́ pé nígbà míì ẹ̀sìn Àlùkùránì lè tún nǹkan lẹ̀ pé ẹ máa ṣe é táàdì sọ wa sọ pé èyí ò sí ń bẹ̀ o èyí ò sí ń bẹ̀ o èyí ò sí ń bẹ̀ o ọ̀ gbọ́dọ̀ sọ pé Ànábì takò lọ. Ànábì ní òhìn láti lànà wọ́n ṣe é lẹ́tọ̀ọ́ fún wa tálọ́ Ànábì ní fásitì Ọlọ́run tí kí wọ́n bá tó kéwòn sí kíni bí ìrọ̀lẹ́ ké sí wọ́n máa ń kéwòn sí gbogbo wọn láti máa kéwòn sí ọkùnrin bèsì di ní ìlímà Ànábì náà pariwo kọ́lọ́hún sàlékún mà ní wọ́n máa takò ntọ́ ọ̀bá mọ̀ mọ́ ntọ́ ọ̀bá mọ̀ béèrè èyí tó bá yíyọ ni wọ́n ṣàlàyé tíra tí wọ́n káàkiri wọ́n júwèé fún ọ èyí tí wọ́n ń pè ní ẹni tí wọ́n talibul ilmi nìyẹn nídìí bẹ́ẹ̀ halatu tajuzu fiha al-ghiba wọ́n ní àwọn ibi tá a ti lè sọ̀rọ̀ ẹ̀yìn tó jẹ́ pé àní lẹ́sẹ̀ alákọ̀ọ́kọ́ al-istifta nígbà tá a lọ lè béèrè ẹ̀sìn lọ́dọ̀ àwọn olùmọ̀ ipe ẹ dákun ọkọ mi oye owó ń bẹ lọ́wọ́ ẹ̀ owó ń bẹ lápò rẹ̀ ń bẹ ní báǹkì àmọ́ kò ní fún wa lóúnjẹ àárọ̀ kò ní fún wa lóúnjẹ ọ̀sán ní tí ìyàwó rẹ̀ sọ gíbà ni àbí kèsè gíbà ni ó jẹ́ àwọn èèyàn mọ̀ pé láì fi ń bẹ ní ara ọkọ rẹ̀ ó jẹ́ àfa èèyàn mọ̀ pé láì fi ń bẹ ní ara ọkọ rẹ̀ à ní kò náà máa sọ káàkiri àdúgbò ó lè béèrè lọ́wọ́ àfa àpètò yìí fẹ́ takotọ́ lọ́wọ́ ọba àfa yìí lówó kò sì múlẹ̀ ahun ni o àfa ni ahun ni bí ṣe máa wọ́n mọ́ lọ́sí yẹ pẹ̀lú olóńgbò yẹ sábà pé ó ti sọ̀rọ̀ lẹ́yìn àbí wọ́n ní ṣẹ̀rí àpàmìtì tí ọba fẹ́ yíwọ́ farabirin náà ẹ̀rí lérí ẹ̀rọ náà ni pé ìyàwó Abu Sufyan Hind bintu Utba ó lè rí bá nẹ́bù Muhammad sallam faqalat ya Rasulullah ó ní òjì sí ọlọ́run inna Aba Sufyan rajulun shahih ó ní sẹ́rí Abu Sufyan ó ti gbà sílámù gbà yẹn ahun ni o ọ̀háwọ́ o walaysa yutini ma yakfini wa waladi illa ma akhastu minhu kò ní fún mi ní owó tí ó tó mi jẹ kò ní fáwọn ọmọ mi lówó tí ó tó jẹ kò ní fọmọ mi lówó tí ó tó jẹun àfi tí n bá jí owó náà mú ní kọ̀rọ̀ wa wala ya'lam àmọ́ kò ní mọ̀ pé mo mú o faqala laha anabi sọ pé khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf lọ́lẹ̀ mú owó rẹ̀ ẹnu wọn bá iye oúnjẹ tí máa ń fún yín tẹ́ tí mà ẹ̀rí bil ma'ruf kó o sì mú dédé tí ó tó àtọmọ rẹ máa mú ń bẹ ọ̀lẹ́sẹ̀ ìwà ahun tó bá fowó lẹ̀ tó sì lówó lọ́wọ́ kí ni súnà tán ní káwọn ìyàwó rẹ̀ ọmọ ṣe wọ́n ní ká mú ATM rẹ̀ kán lè fi gbowó ìta ń gbọ́ yé nìyẹn ìta ń gbọ́ yé táwọn ń gbọ́ yẹn fíkẹ́ dalil àbí ìta ń gbọ́ yé nínú ẹ̀rí yẹn nìyẹn ipa arábìnrin ò ṣe kí ni kò lẹ́sẹ̀ torí pé wàhálà ni mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́run bá ní táwọn ìyàwó ọmọ jẹ àtàwọn ọmọ ọlọ́run la fi kọ́ ẹ̀yin ọkọ àfikọ́ yín lọ́rùn ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣiṣẹ́ àwọn ni wọ́n máa ná ẹ̀ máa wá gba aládọ́ lọ́dọ̀ ọlọ́run irú arábìnrin yìí sì ó lè béèrè ìdájọ́ ẹ̀sìn lérí tí ń ṣe ipò òun máa mú owó lẹ́yìn o kò sì wá ní option àfikọ́ sọ kí ló dé tí fi ṣe kí ni tó fi mú wọn tó bá dé pé èèyàn lè béèrè fatiwa lọ́ba múyàn ó ti ẹgbọ́n mi ò ní wá ṣiṣẹ́ nìkan wọ́n wá ní tí a bá ti múyàn wá síbẹ̀ oye àwọn èèyàn tá a mú wá àwọn ọjà tí wọ́n bá ń tà wọ́n máa fáwọn àtàwà lókè ní wọ́n máa fún wa ní commission lérí ogun táwọn ń ṣe kí ni làáfà bá ní ẹ̀gbọ́n rẹ̀ ń ṣòwò èlé ẹ̀gbọ́n rẹ̀ lu jìbìtì nìyẹn jìbìtì wọ́n gbé yẹ wọ́n lu jìbìtì ni wọ́n ń gbọ́ owó ogun kéde owó èlé owó ogun ló ń gbà ó lu jìbìtì àwọn kan dààmú ìwọ́n ṣe kí ni wọ́n jẹ ṣé ẹ mọ̀ pé kò fẹ́ tọ́sí rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àmọ́ ó di túláàsì bó ṣe kí ni kò sọ pé kí ni sì ti fẹ́ dẹbi rú ẹ̀gbọ́n ti ní òun ò ní dá sóhun mọ́
pẹ̀tọ́ adépẹ́ yẹn tó lè bò láṣìírí ni ó lè bò láṣìírí tí ò ní so kọ onítọ̀hún àmọ́ ti ní í ṣe pẹ̀lú fatuwa wọ́n lé léyìí wọ́n ní àwọn aṣọ níwọ̀n bá ìta ní bùkátà sí wọ́n lé léyìí sí ọ̀rọ̀ ẹ̀yìn torí pé kọ́rọ̀ lè yanjú ni ẹlẹ́ẹ̀kejì àlẹ́sítà ánàtú ala tagili munkar wọ́n ní èèyàn rí ẹnìkan tí ń ṣàyẹ̀dá wọ́n ní arákùnrin yìí ọ̀dọ̀ rẹ̀ làwọn èèyàn ti máa ń yá ìbọn tó máa fi ń pààyàn òun ní ìbọn létí fẹ́rẹ́ǹtì àbíwẹ̀sì kọ́ bó ṣe wáyé ó ní fúláàtì kan àwọn aṣẹ́wó ní ló kó síbẹ̀ ẹ kàn rí pé àwọn èèyàn ń wọlé wọ́n jáde ẹ̀ nímọ̀ pé wọ́n lè bóbin sọ ni wọ́n ní irú nǹkan báyìí wọ́n ní èèyàn lè sọ nípe lọ́rọ̀ ẹ̀yìn nítorí pé bọ́ọ̀ bá sọ aburú ṣe kí ni aburú ṣe àwọn èèyàn Umar ibn Khattab ó ní laysat li fajirin ghiba ó ní pòkì tí ń dàdúgbò láàmú tí ń dalé láàmú tí ń dá wàhálà lẹ̀ láwùjọ ó ní kò sí gíbà mi ọ̀rọ̀ tiẹ̀ o ẹ ti mọ̀ pé àwọn bọ́ìsì ìyàwó bọ́ìsì ni wọ́n ilé ìjọba ti rókò ìyàwó lọ wọ́n máa lọ lè gbé fẹ́ǹsì lẹ́yìn wọ́n máa lọ lè kó dúkìá táwọn èèyàn kó sínú ilé ọwọ́ ni ọ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wọ́n ní ọjà àwọn ọlọ́pàá gbọ́ ipò ọmọ tí ń lọ yẹn mú dáadáa ìyàwó bọ́ì ni ó ń jìbìtì ni ó lè àbí ìmọ̀fọ́lé àbí máa yá òyìn ní ìbọn ẹlẹ́ẹ̀kẹta àtàhírù minal makruh inda al-istishara kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kí wọ́n gbà mọ̀nà lọ́wọ́ rẹ̀ nípa ẹnìkan pé bọ̀dà alágbájá ẹ̀dàkùn tòrítọ́ lọ́hùn àfáà yìí olóhùn fẹ́fẹ́ máa mi kí lè mọ̀ nípa ẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ abẹ́sẹ̀ business bíi 10 million la fẹ́ gbé kalẹ̀ yìí 20 million ọwọ́ ló lè béèrè lọ́wọ́ ẹnìkan yìí pé ẹ dákun bọ́ọ̀lù alágbájá fẹ́ dòwò papọ̀ kí lè mọ̀ nípa ẹ̀ ó sì mọ̀ pé ọlọ́sà ni adigunjalè ni tọ́ba ti gbowó lówó kì í ṣe kí ni kì í dágbájá ọwọ́ ní ọ̀fẹ́ sí gíbà yẹn ọ̀fẹ́ kọ́ńtọ̀ wọn sọ 10 million nínú yẹn ọ̀fẹ́ pa wọ́n lékún nìyẹn wọ́n ní ọ̀sán tó bá mọ̀ nípa ẹ̀ pé ìwà àmọ̀ bọ́yá wọ́n ti yí padà o àmọ́ bọ́dà yẹn ojú rẹ̀ rówó àtàláàlì àtàràmù yóò gbé já ni o eléyìí tó sọ yìí ó fi yọkun wàhálà kúrò lọ́rùn àwọn èèyàn àmọ́ sọ níwọ̀n bá ń tọ́ bá mọ̀ láì ní bùmọ̀ àbí wọ́n bọ́ pé ẹ dákun sísà yìí afẹ́fẹ́ kílẹ̀ máa sí lọ́wọ́ ni sísà yẹn ó ti ha Quran bó ṣe wà yẹn ìmọ̀ ń bojú ìmọ̀ ń borí ìmọ̀ lónìí kọ́ bùkọ́ ẹnìkan rí ìkànnì ẹsẹ̀ ẹnìkan òrójú ẹ̀rí ẹnìkan ọ̀rá rẹ̀ rí bó ṣe wà yẹn àwọn padà wá rí pé ọ̀ ń parọ́ ni ọ̀daràn ni ọ̀daràn ni yẹ ọ̀fẹ́ kẹ́ni yẹ sọ̀jàrà ọ̀sọ̀ ntọ́ bá mọ̀ nípa ẹ̀ kọ́ máa wò pé ìfẹ́sọ̀rọ̀ lẹ́yìn wọ́n lọ sọ o torí pé ẹni yẹn tó bá sọ lòun ó fi ṣiṣẹ́ lérí tó fẹ́ ṣe wọ́n wá bọ̀ pé bóun ni ẹni yìí rí bọ́dà yìí bò lórí sísà ló béèrè lọ́wọ́ rẹ̀ pé dákun wọ́n lọ́rọ̀ ẹ̀yìn ni bọ́dà yìí bò lẹ́ mọ́ sí ọ̀sán tó bá mọ̀ nípa rẹ̀ ní dáadáa èyí tó bá mọ̀ láburú ọ̀wà ní àmọ́ bọ́yá ó ti ṣe kíni ó ti túbá àmọ́ kan báyìí lè mímọ̀ tí máa ń sábà ṣe kíni sí bó ṣe wòyàn dáadáa ni wọ́n àmọ́ ọ̀yà hù kì í fowó lẹ̀ ní mọ́ṣáláṣí bá a pàdé dé citadel kò ní mú ohun wà nàrà lẹ̀ owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀sán tó bá mọ̀ nípa rẹ̀ wọ́n lé lẹ́yìn kì í sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní Fatima bintu Qais ó lè bá anabuwa Muhammad sallam tastashiruhu fi amri khitbatiha khatabaha Muawiya wa Abu Jaham wa Usama bin Zaid àwọn mẹ́ta ni wọ́n dánú kọ Fatima yìí àwọn mẹ́ta ni wọ́n dánú kọ pa àwọn fẹ́fẹ́ Muawiya dánú kọ Abu Jaham ó dánú kọ Usama bin Zaid ó dánú kọ èèyàn mẹ́ta lọ́dọ̀ Fatima bin Qais Fatima bintu Qais èèyàn mẹ́ta wọ́n làwọn fẹ́fẹ́ Fatima wà lọ́lẹ́ bá nàbì ipò ìwò jíṣẹ́ ọlọ́run Muawiya ọba àwọn sọ̀rọ̀ Abu Jahami ọba àwọn sọ̀rọ̀ Usama bin Zaid ọba àwọn sọ̀rọ̀ anabi ní ama Muawiya la ilaha illallah ọmọlẹ́yìn anabi ní Muawiya fa Muawiya radiyallahu ẹjá mọ̀ rọ̀dí wọn jama radiyallahu anhu ọlọ́run bá yọ ní sí Muawiya èèyàn dáadáa lòun náà gbogbo àwọn sàhábà àwọn ṣíà ni wọ́n mọ̀ bú sàhábà abẹ́ni tí ń katira ṣíà àwọn méjì tẹ́ máa ń sọ̀tà sàhábà
èyàn gbọ́dọ̀ sọ̀tà sàhábà nàbì ànábì ní la tasubbu ashabi ànábì ní kẹ́ni kankan yọmọ bú sàhábà mi o. Muawiya yìí kọ́lọ́mọ ayọ́nu sí ànábì ní Fatima orí Muawiya la rajulun taribala malala bó ṣe wà yẹn kò sówó lọ́wọ́ ẹ̀ tẹ́rìbà ọ̀fẹ́ lè máa sùn lẹ́lẹ̀ nínú tọ́rọ́ọ̀bù nínú ìpẹ́ kò sówó lọ́wọ́ ẹ̀. Muawiya àtàwí padà di gómìnà o àmọ́ ànábì ò pé Fatima ṣe sùúrù tó fi dáa fún ẹ gbọ́dọ̀ mọ́ tẹ́wọ́n ti ní bọ́dà yẹn ò níṣẹ́ kò lówó lọ́wọ́ sísítà kó tètè bẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí ni bẹ́sẹ̀ lẹ́sẹ̀ sọ̀rọ̀ kọ́ mọ́ jẹ ìyá torí bó ṣe kírun lójúmọ́ lọ́ọ́ jẹun lójúmọ́ ìrún àtó ń jẹ kò sọ́gbọ́n tẹ̀yìn máa dá sí káàkọ́ ló lè wáṣẹ́ àbí kọ́ sọ fún bọ́dà rẹ̀ kọ́ wáṣẹ́ fún tó bá ti wá níṣẹ́ lọ́wọ́ ẹ̀ sì wá sákìdù àmọ́jọ́ máa fọwọ́ rárá láàárọ̀ lẹ́yìn àṣùbà ọ̀sàbámà anabi sọ òdodo nípa Muawiya àbí ọ̀sọ́ jama nígbà anabi sọ lẹ́yìn ìwọ̀n sọ́dá ká má gbé olùsílẹ̀ yà ọ̀dà nítorí pé anabi ò bù mọ́ lẹ́yìn náà anabi ò fẹ́ tan Fatima kọlọ̀ lè fẹ́ nítorí pé kò ní rí tọ́jú anabi sì mọ kíláàsì Fatima yẹ bó ṣe tó anabi mọ kíláàsì wọ́n ní kíláàsì máa ń dìtà mí ń gbà mí o wọ́n náà wọ́n sì ń tipa rẹ̀ ọ̀sẹ̀ kí ni ìpàdé ọ̀gá lẹ́fù rẹ ni ọ̀fẹ́ o anabi ní kò sówó tó fi tọ́jú rẹ lámàlàlàwò wàá má abùlùjáhàm ọ̀wárí abùlùjáhàm títí ẹ̀ anabi ní fadarrabu linnisa òun ti fáyàwó àmọ́ a gbọ́ pé ìmọ̀ nínú àwọn ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan dọ̀rábù látara dọ́raba ìmọ̀ ń sèyàn lẹ́gbàá o Fatima sọ́jẹ́gbá ta níta anabi bí indirectly ni ẹ anabi ni ma fẹ́ torí pé o lè díẹ̀ o lè yẹ sẹ́rò yìí tọ́ da ni àmọ́ ọ̀rọ̀ yìí ń bẹ́ ń tọ́ da ni torí kọ́ ọmọ yẹ kọ́ ọmọ bàrẹ́ sí abúlújáàmì lọ́wọ́ sọ̀hábà anabi dẹ̀ ni wọ́n ẹni rẹ̀ gbogbo àwọn táwí àmọ́ láì fi tọ́wọ̀ lára wọn anabi jí kẹ́nìyàn mọ̀ nítorí kí Fatima kọ́ ọmọ bàrí ilé ọkọ gbé anabi ni walakin Usama bun Zaid lọ́ọ̀lì fẹ́ Usama bun Zaid òun bá ọmú olówó ó sì jẹ́ ń tù nídìí bẹ́ẹ̀ ọmọ tí wàá bí ọ mọ sọ ntọ́ mọ o mọ sì parọ́ mọ torí pé ọ̀fẹ́ kẹ́nìyàn fẹ́ pé àyìn tó fẹ́ fẹ́ sísítà yìí ọlọ́run kẹ́ ọlọ́run ṣàánú ẹ̀ ẹ jẹ́ ń ba tiẹ̀ jẹ́ bó bá ba tiẹ̀ jẹ́ tiẹ̀ náà bàjẹ́ ẹni bá ti ṣe dáadáa yóò gba dáadáa ẹni bá ti ṣe aburú ṣe ọlọ́run bọ̀ fi pamọ́ tọmọ tiẹ̀ náà ó sì tọ́jú ọlọ́lẹ́ tó lòun wọ́kọ wọ́n ṣàbúrú wọ́n sì tàn wọ́n mọ́ parọ́ nínú àwọn gíbà táwọn afa ní kò burú alimujahiru binafsihi alimustalinu bibid'atihi wa fisikihi wa shirikihi litaziri minhu gbogbo èèyàn tí ó sọ fún yín pé òun bóun ṣe wà yìí oníbídà lòun bóun ṣàwí ẹlẹ́bọ làwa ọ̀kan jẹ́ ó ní ẹ̀yin mùsùlùmí òdodo ó ní ẹ má jẹ́rí èèyàn nítorí pé wọ́n wó àmọ́tẹ́ bá rí egun ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá rí ẹja ẹ̀jẹ̀ jíjẹ lẹ́kùn jíjẹ lẹ́jà ó wí ní public ipe ẹ máa ṣe bọ́ àfẹ́ ẹlẹ́bọ ọ̀daràn oníkàwọn èèyàn máa ṣe bọ́ irú eléyìí al-mujahiru bi nafsihi ẹnìkan ọ̀tọ́pinpin rẹ̀ fúnra rẹ̀ ló tú àṣírí ara rẹ̀ síta ọjáde síta ó ní sẹ́fẹ́ lówó lọ́wọ́ sẹ́fẹ́ lówó ojú màálù mẹ́rìndínlógún ni ẹ lọ lè wá ẹ máa wá ju kọ̀ọ̀kan sínú agbada ẹ máa fatari kọ̀ọ̀kan sí bọ́bá wá jóná tán ẹ wàá wá ewé pòtújẹ ewé làpálàpá ní gbè bẹ́ẹ̀ ọwọ́ aṣọ tí wọ́n hàn ó ṣàdá gbogbo ẹ̀ mọ́ra wọn irú àwọn eléyìí ẹ̀ẹ́dá àwọn èèyàn máa mọ̀ pé ẹ má gbọ́ wá sí ẹ o sẹ́wọ̀n kí ẹ má gbọ́ wá sí rẹ̀ sẹ́wọ̀n pé ọ̀rọ̀ tí yóò bá nú jẹ́ tó bá gbọ́ ni wọ́n sì ní kí bá ní òun náà ni tí ń bẹ ni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nú jẹ́ tó bá gbọ́ wọ́n ní ẹ máa sọ káwọn èèyàn lè ṣe kí ni kí wọ́n lè jìnnà sí ẹni tó ní bídíà làwọn máa ṣe kí ni làwọn máa ṣe ọ̀kan ní ẹ̀ ń wá sọ ọwọ́ àka alimazurati ṣé alimazurati wà ran àwọn àjẹ́ ńlọrin ẹ̀gbọ́n tó ń jáde lẹ́nu yẹn yìí tó ń sọ ni pé àwọn àdúrà tá a jogún látọ̀dọ̀ ànábì fún protection ìdáàbòbò kọ̀ọ̀ràn àwọn àjẹ́ tàwọn àbí ká lè gbé pèsè
àbí kí wọ́n lọ lè ṣe kíni kán lè wá ẹ̀yọ́nú ayé wọ́n nílò àwọn eléyìí wọ́n ní tí wọ́n bá dákẹ́ ni o tó bá ti túbá àwọn náà ṣe kíni á dákẹ́ nípa wọn lẹ́yìn náà májèmọ́lẹ́ kejì ni pé ọgbọ́dọ̀ parọ́ tí wọn ò ṣe mọ́ wọn nítorí pé ọfẹ́ ṣe kíni ọfẹ́ lé àwọn èèyàn sá fún wọn kó wàá máa fi rọ́ọ̀kù ètò ìṣèyàn ọ̀dà ẹnìkan ọfẹ́ wọlé èèyàn burúkú kan ni ìsáàtàn rasul ó ní rasul mo fẹ́ wọlé Ànábì ní ẹni kọ́ wọlé ìgbà tí wọ́n mọ̀ wá wọlé Ànábì wá sọ̀rọ̀ kan fún yàwó Aisha Ànábì ní bísà akhul ashir Ànábì ní kò sọmọlúwàbí lára rẹ̀ bí sẹ́mọ̀ kò sọmọlúwàbí lára rẹ̀ o ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bó ṣe wọn kò gbádùn o bísà Ànábì sọ̀rọ̀ lẹ́yìn àbí sọ̀rọ̀ lẹ́yìn Ànábì sọ̀rọ̀ rẹ̀ nítorí kí àwọn ará ilé kálíbà ṣe kíni kálíbà sọ́ra wọ́n ní arábìnrin yìí máa ń gbé góòdù yìí máa ń kó bàtà yìí máa ń kó ọbẹ̀ nínú sásùn yìí wọ́n ń bọ̀ lọ́ọ̀ká wọ́n sì mọ̀ pé wọ́n ti dé kò lè má jalè ẹ tẹ̀ bá wọn mọ̀ pé arákùnrin yẹn ọ máa ń kírun àwọn náà ń fa àdánwò lè ṣe kíni ẹ palẹ̀mọ́ o kọ́dà kò ní ìdíkọ́ sọ pé lè ní ẹ palẹ̀mọ́ kálukọ́ tọ́jú nǹkan yìí o ṣé ọmọ pé tó ń sọ yìí sí ọ̀hún sọ̀rọ̀ ẹ̀yìn ni àmọ́ òfin save property àwọn èèyàn wọn lélẹ́yìn náà ṣe kí ni eléyìí dáa torí ànábì náà sọ̀rọ̀ parakùnrin nígbà wà wọlé tán ànábì wà ní kí ló fẹ́ ànábì kí ló fẹ́ ànábì kí ló fẹ́ ní tó ń fẹ́ ànábì wà ṣe gbogbo ẹ̀ fún nígbà wà lọ tán ẹnìkan wà nílẹ̀ ànábì ẹni tó sọ̀rọ̀ ń parẹ́ ó tún wá ń ṣe báyìí fún ànábì inna sharra nasi man tarakahu nasu ittiqa sharrihi ànábì lẹ́ni burúkú tó burú jù láàrin àwọn ẹ̀dá ẹni táwọn èèyàn pati láti máa bẹ̀rù látara iṣẹ́ bú rẹ̀ látara ìbẹ̀rù iṣẹ́ bú ọwọ́ rẹ̀ ipe àwa ní bẹ̀rù iṣẹ́ bú ọwọ́ rẹ̀ abẹ̀rù iṣẹ́ nítorí aṣọ ni pé aburú bẹ ní ọwọ́ ẹ̀ àwọn àwọn kan wọ́n mú gbóǹbì kan ọba ara àwọn pólísì tí wọ́n ń lọ ọba ní sọ fún wọn ọbẹ̀ kàdúgbò ọba jẹ́ nìyẹn ọba sọ fún àwọn pólísì pé wá ẹdú mo fẹ́ rí ẹwọ kọ̀rọ̀ yẹn ẹ̀rọ àwọn bọ́ìsì kan bẹ́ẹ̀ wọ́n ń fagbó ń bẹ́ẹ̀ nítorí ṣe yẹ ọ̀dà àbòbàdúgbò ni sórí tó ṣe yẹ ó ní ládájú àwọn tí wọ́n ń gbákọ́tà lásìkò environmental lọ àwọn yẹn ń gbákọ́tà wọ́n ń ṣàkólé kan nípa ìdọ̀tí àdúgbò ìdọ̀tí ilẹ̀ẹ́lẹ̀ ìdọ̀tí ọpọlọ àwọn ọmọ àdúgbò wọn ṣe kí ni wọ́n ṣàkólé kan nílẹ̀ àwọn afáàfin yẹn gun rìwáyà látọ̀dọ̀ àfáà ipe tó kọ́ wa mọ̀jẹ̀ wọn mọ̀ káwọn ọmọ àtàkọ́ mọ̀ sí kí ni sẹ́ni tí wọ́n bá ti tì wọ́n mọ́lé táwọn náà bá dé wọ́n padà sí mọ́ṣáláṣí wọ́n jẹ́ ń tún wọ́n dẹni re nítorí fẹ́ ṣe yẹn wọ́n ní kì í ṣe aburú ẹ̀yàn ọmọ ìyá mi inú ẹ̀ ní rọ́fùl mọ́dílámà ọ̀dẹ́lé ẹjọ́ ọmọ ìyá rẹ̀ ọgbà ọwọ́ lọ́fẹ́ bá lóko jẹ́ ó sì gbé lọ ilé ẹjọ́ ọ̀sà sọ fún wọn pé ẹni tó gbé owó mi rè ojú wọn mọ̀ kó lè ní nítorí adájọ́ ó béèrè pé owó rẹ̀ ò ṣe é má gbà ó sì fẹ́ bá lóko jẹ́ àbí ọ̀fẹ́ ṣe gíbà bọ́ọ̀ bá sì ṣe gíbà wò ní rówó yẹn gbà ọ wá sọ fún adájọ́ yìí pé brọ́dà mi ni lóòótọ́ wọ́n gbé 10 million mi wọ́n gbé 500,000 mi ó ṣe gíbà àbí ó ṣe gíbà rẹ̀ wọ́n wà ní kán pé wá tó má pè dé ìgbé wọn lọ́wọ́ àbúrò rẹ̀ ló gbé owó òun ńgbọ́ ọmọ mi ló kọjẹ́ lónìí bẹ́ẹ̀ mi wọ́n ṣe gíbà yẹn nì kí n lè rówó mi gbà kí n lè rówó mi gbà ni wọ́n ní ìyẹn àdípè ní gíbà muharrama lẹ́yìn náà alkhusuma àwọn méjì tí wọ́n ń jà ẹ rojọ́ ọkọ rojọ́ ìyàwó ṣe kí ni ìyàwó rojọ́ bàbá rojọ́ ọmọ rojọ́ tẹ́ bá fẹ́ kí ìtì lọ láàrin wọn tán tí wọ́n sì rojọ́ kí ní ọmọ ṣẹlẹ̀ kálukú wọn máa fi ìdí òdodo rinlẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yẹn bàbá rẹ ló ṣe báyìí ìyàwó rẹ ló ṣe báyìí lọ́ọ́ pé wa ọkọ rẹ ló ṣe báyìí lọ́ọ́ pé wa ọ̀rọ̀ ọkọ rẹ tó sọ yẹn ó fẹ́ kíjà ọ̀tá tí ó bá sì sọ ìjà oníṣẹ́ kí ni ìjà òní tán àbí wọ́n fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ tí ọba sọ̀rọ̀ yẹn wọ́n ní rẹ́tọ̀ rẹ̀ fún ìdáhùn afáàkàn níparí ọ̀rọ̀ mi wọn náà ní pé gíbàtò káfírí alitẹjúz ìjẹ́kẹ̀fẹ̀ rí daniel ìyẹlẹ́fún sunday kọ́nfọ́ tí wọ́n bá wọn ṣe islam sáàlẹ̀ sí gíbà tiwọn nítorí pé anábì ní zikiru ka àkáká má yẹkara anábì tán pè ní gíbà ní pé ìmọ̀ sọ̀rọ̀ ọmọ yá rẹ̀ tá lọ́mọ yá wa jẹ́ mọ́ mùsùlùmí ǹjẹ́ a lè sọ̀rọ̀ àwọn tí èsì ẹlẹ́sìn náà àwọn àlùfáà ní àwọn ẹlẹ́sìn pín sí méjì muharibun wa ghairu muharibin àwọn èyí tí wọ́n ń bá yín jagun tí wọ́n fẹ́ lé yín kò nínú ilé tí wọ́n fẹ́ pa nẹ́ẹ̀sìn
tó jẹ́ pé ọ̀tá ni wọ́n ń dẹdẹ yín ẹ̀yin náà ń ṣe kíni ẹ̀yin náà ń dẹdẹ wọn àwọn eléyìí la ghibata lahum tẹ̀dúsùlù gíbà lahum a lè sọ̀rọ̀ tí wọ́n lẹ́yìn dáadáa àmọ́ àwọn tó jẹ́ pé jẹ́jẹ́ ní lọlé ìjọsìn rẹ̀ ọwọ́n ń tó àṣírí ládùúgbò wípé rí báàbù tó gbé lọ́wọ́ ẹ̀yọ́ kan gbé báàbù lọ́wọ́ ni ó lè ní ó kí ló dé tọ̀ lọ lè bá tó kọ́ mọ́ jalè mọ́ tó fi ń bá a lóko jẹ́ wọ́n lẹ́ni tí ó bá ti bá wa jagun ọlọ́ni la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim ayé yẹn ti kó gbogbo dáadáa táwọn ọmọ ṣe sí níbọ̀ ọlọ́ni ẹ̀sìn dáadáa náà wọ́n níbọ̀ ara dáadáa náà nìkan máa sọ̀rọ̀ tí inú rẹ̀ máa bàjẹ́ tó bá gbọ́ lẹ́yìn. gíbatul ulama wa salihin ká máa ṣe gíba àwọn àfẹ́sìn àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ní eléyìí léwu púpọ̀ nítorí ó léwu ni pé àfáà yẹn ti so mẹ́sìn ẹ̀sìn ti so mọ́ tẹ́ bá ti já àfáà yẹn lulẹ̀ òun kẹ́ já lulẹ̀ ẹ kọ̀ lálá rẹ̀ ẹ ti sọ́ dèèyàn bíntín láwùjọ ọ̀rọ̀ tí ń sọ òní níwò ètì mọ́ ló ṣe jẹ́ pé nínú àwọn tá a gbọ́dọ̀ sọ́ra fún jùlọ òun náà ni ìmá jẹra àwọn àfẹ́sìn lẹ́yìn ojúkúlẹ̀ wọ́n dọ̀rọ̀ Sheikh lágbájá lẹ̀ ẹ̀yọ́ màá ya ẹja máa sọ̀rọ̀ míì wọn ò dákẹ́ ìwọ́dìdí láàrin wọn yàtọ̀ sí pé wọ́n gba ẹ̀sẹ̀ ládàá rẹ̀ wọ́n fi sínú ládàá ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó ti tó pa ní ẹ̀sìn nítorí ẹni wọ́n bá ti ròyìn rẹ̀ láì da ọ̀rọ̀ rẹ̀ ò ní tà mọ́ nígbà tó ti sọ̀rọ̀ ẹ̀ láì da fún lágbájá wọn lágbájá lè fẹ́ gbọ́ lẹ́kítọ̀ tẹ́lẹ̀ àwọn òpè lẹ́kítọ̀ tẹ́lẹ̀ wọn fẹ́ gbọ́ ẹni tí wọ́n ní bó ṣe wà yẹn yín máa ń ṣe nǹkan báyìí ní ọba pa fóònù orí burúkú tó kó báwọn èèyàn pọ̀ rẹpẹtẹ ọwọ́ ọbẹ̀ ẹ̀sìn jẹ́ débi tọ́lá pẹ̀rẹ̀ àfẹ́sìn tí máa ń ṣe tí ọ̀dà ẹ̀ ló lè ba lé ipe akramakumullah a'anakumullah agbọ́n nǹkan báyìí àmọ́ àti ìgbà wọ́n nìkan báyìí ṣẹlẹ̀ òun náà wà ní ọ̀ṣẹlẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ kọ́ lọ ṣàforíjì fún un ìdí wọ́n sọ yẹn kọ́lá kò ṣẹlẹ̀ rí láyé ẹ parí ẹ̀ síbẹ̀ àmọ́ kẹ́ wá sọ di tọ́mùtọ́mù àwọn àlùfáà nínú àwọn mulahazat mọ́ká ọ̀rọ̀ ẹnìkan àbí mo gbọ́ ọ̀rọ̀ ẹnìkan náà àwọn mashayikh wa náà àwọn afáwa lẹ́nu nípa ọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀kan náà àwọn afáàgbà ń sọ ní Mẹ́kà wípé àwọn wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ àwọn àfẹ́sìn lẹ́yìn àwọn padà rí pé wọ́n láti bọ̀ tán dáadáa tọmọtọmọ yọ̀ọ́ náà wọ́n yóò fẹ́ràn ọmọ nítorí pé lẹ́yìn náà ọlọ́run bá aláà máa ń sọ kan wọ́n di dúdú tí ó di pẹ̀tà tí ò ní gbọ́rọ̀ ọlọ́run ọba mọ́ ẹni bá ti fẹ́ràn ọ̀rọ̀ èyí lóòótọ́ oyè apá kan ò ní bọ́ lẹ́nu ẹ̀ apá kan ò ní bọ́ ṣé lágbájá ọmọ kí ó lóòótọ́ ọ̀dẹ̀ nǹkan báyìí ń bẹ lára rẹ̀ lágbájá ọmọ fíkù nǹkan báyìí ń bẹ eléyìí mọ́ta òhìdì nǹkan báyìí ń bẹ lára rẹ̀ àwọn bọ́dà kan bẹ́ẹ̀ sọ pé táwọn ará káàkiri ayé nìyẹn kọ̀lọ́lẹ́gẹ́wò ọmọ náwó ọmọ sọ́dúnkù ọmọ àdínsù òṣèlédè àti màá ọkàn gbaṣẹ́ lọ́dọ̀ ṣetán ibẹ̀ àwọn máa lé àwọn àfáàní àwọn máa lẹ̀ wọ́n ẹni tí ọ̀gá gba nílẹ̀ àwọn lẹ̀ wọ́n ní ọ̀kan náà àwọn ẹni ibùdó àsákìrì kọ́ wọ́n ló ní ẹ̀yọ́ mẹ́yàn wípé duhumul ulama masmuma ẹran àwọn àfà àwọn àfẹ́sìn tí wọ́n ń jíṣẹ́ ọlọ́lá àwọn àfà tòótọ́ ìyẹnsọ àwọn àfà àbílẹ̀ o tá à ń sọ lẹ́ẹ̀kan ẹlẹ́ àwọn èèyàn sábà wọn yẹn o àwọn àfà tí wọ́n dúró déédéé kò wá sí bí wọ́n sì lè dúró déédéé tó tí wọn ò ní níbi tí wọ́n kù sí nítorí pé wọ́n ṣe máa sunmù tọ́ba wá ní ìwọ́n fẹ́ máa sọ àwọn àfà kò sábà tó sọ láyé tó sọ dáadáa tó ní láìfi nítorí pé kì í sàdébí ọlọ́run pàrọ̀sọ́tò làǹbíyà ni wọ́n wẹ̀ sàǹbíyà tọ́wọ́ ti wá gbọ́rọ̀ àfa kan kì í ṣe pé ìwọ náà tún wá máa tẹ́lẹ̀ pé wọ́n náà fa alágbájá sọ báyìí ó sì sọ o èmi mọ̀ pé ẹ̀dọ̀ ti tó báyìí kò gbádùn àwọn ọ̀rọ̀ jákújákú kéèyàn má lè gbé tiẹ̀ kọ́ lọ́mọ sàṣọ wa mẹ́tọ́rí pé ìtọ́jẹ́ kìtì ọ̀lágbára ni pé ó ti so mẹ́sìn tọ́ọ̀ bá ti kọ̀ lálá rẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tọ́ ọ̀ ń bọmọlúwàbí ẹ̀jẹ̀ ó ti ń bẹ̀sìn jẹ́ náà lára ẹ̀ nítorí pé gbogbo tó bá tẹ́lẹ̀ sọ àdébì sọ àbáwọn afá sọ kò ní ní ìmọ̀lódé ẹni tí ó ti bàjẹ́ fún ló sì lè pé kó sọ́ra dáadáa ọmọ ìyá gbẹ̀sìn tó ní mà tó èèyàn wá fẹ́ túbá èèyàn máa yá mi kàfàrà kí ni kàfàrà tó wá fẹ́ túbá alẹ́bìnrin máa ń kára fẹ́ láwọn mọ̀sílámà tó lé àfihì min àìrọ́jìhì aw shay'in falyatahallalahu minhu al-yawma qabla an la yakuna dinaru wala dirhamu alẹ́bìnrin ọjọ́ àlèkè àwọn kò sówó tẹ́fẹ́ fún yẹn pé má bínú dákun gbowó yìí mọ̀ sẹ́
kò sí náà dínárù kò sí dìrìhámù lẹ́yìn náà ní kálukú lọ lè ya bọ́ wàhálà kúrò lọ́rùn ara rẹ o látara wọn ló àbí àwọn èèyàn tó bàjẹ́ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ànábì lọ lè bá o kó tó dijọ́ tá a pàdé lọ́rùn tó wò ní wúlò dépò tó fowó bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ wọ́n fi di ànábì ní kó tó kù láyé kọlọ̀ lè yọ ọ́ kù lọ́rùn wọn níbo láti yọ ọ́ ó ti sọ̀rọ̀ yẹn lẹ́yìn ó ti fẹnu bá tiẹ̀ jẹ́ wọn alákọ̀ọ́kọ́ ọ lọ sọ́dọ̀ rẹ̀ ọ lọ lè bá yí pé tó bá jẹ́ pé ọgbọ́n ọmọ sí ń tọ́ sọ yẹn ọ lọ lè bá ọ wà wá forí lọ́dọ̀ yìí pé mo sọ̀rọ̀ báyìí tọ̀hún náà ni àwọn náà gbọ́ ọba nǹkan jẹ́ lára mi fọ́ ọba nǹkan jẹ́ aníbẹ̀ ni ẹ má ṣe yọ̀ǹda mi ìdí mo sọ yẹn ò rí bẹ́ẹ̀ ọkàn wákan wí ni wọn ni ó lè wá foríjì tó bá ti foríjì ọ ọlọ́run foríjì ọ tí o bá foríjì ọ ọdọ̀run torí kìí ṣe ìwọ ọlọ́run ìwọ ọmọ ìyá rẹ ni o tó bá yẹ pé kò mọ̀ pé o sọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn àwọn afẹ́sìn wọ́n pín méjì wọ́n ní alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ lè ba ọ̀ wá ní sọ́ńtọ́ sọ ó ní sọ́ńtọ́ sọ kí ni ìtọ́ sọ ìgbé mo ní ọ̀daràn ní ó lé ní n ò ní sọ bẹ́ẹ̀ ọkàn sọ pé ẹ foríjì mi ẹ dákun torí tọ́lọ́run ọba ìyọ̀ǹda mi mo sọ̀rọ̀ kan nípa yín tó kù dé kàtó mo wá rí i pé kò dáa mo wá fẹ́ kẹ́ foríjì mi wọ́n nítorí pé tó o bá sọ ó tún lè kírètì wàhálà míì ìpè ha ọ̀sọ̀ yìí bá ìwọ yóò sì gbọdọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ kọ́ ọmọ gbogbo púpọ̀ ọgbọdọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ wàláhì Ramadan ọdún tó lọ Ramadan corona ọdún tó lọ náà kọ́ kọ́lọ́mọdé rírú ẹ̀ mọ́ ọlọ́mọdé àárí irú corona mọ́ ni o ọlọ́mọdé aṣọ ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé afẹ́sìn ọkùnrin ṣẹ́dú méjì mẹ́ta ẹnìkan sì pè mí àfáàní ìnídàrúkọ rẹ̀ ó sì pè mí salamu aleykum ní wa aleykum salam ó ní sars ẹ mẹ́ta ìṣe àforíjì fún mi mo ní ta ní sọ̀rọ̀ ó dárúkọ ara rẹ̀ mo mọ̀ á máa ti ríra ti pẹ́ mo ní ọdún wo la ṣe rí agbẹ̀yìn kí ló ṣẹlẹ̀ ó ní mo sẹ̀yìn kí ló ṣe ó ní àwọn àǹjòkó kan mo sì sọ̀rọ̀ kan láì dá nípa yìí mo sì rí pé tí mo sọ yìí ò rí bẹ́ẹ̀ mo wá fẹ́ sínú sí ẹ̀rù wọn bà mí pé alẹ́ ní yọ yá kọ́pẹ́ alẹ́ ní yọ pẹ́ kọ́ya mo ní tó afallahu anna wa ankum lárúbáwá náà mo fi dágbára fún ipe ọlọ́wọ́ ṣàforíjì fún àtẹ̀mí náà wọ́n wá gbé fóònù kalẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ wá bà mí ipe ẹni yìí èmi ò rí ìmọ̀ ìgbà tó sọ ẹnì kankan sọ̀rọ̀ nǹkan fún mi kọ́lá fún ọ̀pàdé èmi tó dì máa tó kí ni àmọ́ tàhálàlà ọbọ̀kùn lọ́rùn kíkó tó ṣe kí ni kíkó tó dé wọ́n ló ṣe bẹ́ẹ̀ o tọ́ba ti rántí ó ṣe bẹ́ẹ̀ o alẹ́ yìí náà ló ṣiṣẹ́ torí olè lọ́dọ̀ọ́lá kọ́mọ́dọ̀ọ́lá ọlọ́mọsá jágùn lẹ́mí ẹ̀sìn ọlọ́lẹ̀ bá wọ́n ní ọ̀wá ló ń tọ̀ wọ́n mọ́ àbótọ̀ wọn ò sí ládùúgbò mọ́ wọ́n ní ọ̀wá lọ ọ̀dọ̀ àwọn tí ó ti sọ̀rọ̀ rẹ̀ láì dáa ọ̀wá lọ lè sọ fún àwọn ènìyàn pé ẹni tí mo pè ní olè yẹn kò kí í ṣe olè o ẹni tí mo pè ní aṣẹ́wó yẹn kìí ṣe aṣẹ́wó mọ parọ́ mọ́ ní o àwọn èèyàn wà parẹ́ kù nínú ẹ̀mí wọn wọ́n wá gbé aṣẹ́wó kù mẹ́ wọ́n wá gbé ẹ̀mí ọlọ́run sí inú ẹ̀mí wọn ìdí wọ́n bá rí wọ́n máa wá wò níwò ẹni rẹ̀ tó bá mọ̀ pé ò lè lọ láti lọ lè bá àbó rí mọ́ àbó ti kú ó ti kú lọ lágbàá pọ̀ jẹ́mọ́ ó ti kú àbí ọ̀sán lọ sáré ọwọ́ sọ̀rọ̀ rẹ̀ dáadáa lọ́dọ̀ àwọn tó ti bàájẹ́ fún tó ti bàájẹ́ lọ́dọ̀ wọn ìpè lágbájá èèyàn rẹ̀ ni o lágbájá èèyàn rẹ̀ ni o wọ́n ní tó bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá aláàlẹ́ fèrè jù wọ́n ní ọmọ wa ṣàdúrà fún kafaratu liman taktabuhu an tastaghfira lahu nínú ìgbà wa kan wọ́n ní gbogbo ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó rí mọ́ àbótikú wọ́n ní máa tọrọ àforíjì fún lágbájá ọlọ́mọ nkẹ́ lágbájá ọlọ́mọ fèrèjì lágbájá ọlọ́mọ ṣẹṣàárẹ̀ nírọ̀rùn fún lágbájá ọlọ́mọ ṣẹlẹ́mọ àlìjánà wọ́n ní gbogbo tó ń ṣe yẹ ní ti wọnú fáìlì ẹ̀ bí ṣe wọnú fáìlì ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ọlọ́wọ́ mọ fèrèjì ìwọ náà níparí òun náà ni pé wọ́n ní ó mójútó iṣẹ́ rẹ̀ ọmọ ṣiṣẹ́ rẹ̀ tó pọ̀ ìwọ tó bá ti ń sọ̀rọ̀ yìí ọmọ ṣiṣẹ́ rẹ̀ tó pọ̀ nítorí pé náà bá ti fàyè tí wọ́n fàyọ yóò lè kù díẹ̀ fún ọ tó gbé wọ
àlìjánà. Allahu akbar. Èwo la mọ̀tọ́lọ́ ń gbà nínú àwọn sẹ́yìn iṣẹ́ tó mọ̀bọ́lọ́ ń gbà bí ọgbà tẹ́lẹ̀ ó tó wá fọkànbalẹ̀ sí pé tí wọ́n bá yọ èyí tó kú tó ń gbé wà àlìjánà. Èwo la mọ̀tọ́lọ́ ń gbà. Àmọ́ àwọn afáà ní innal hasanati yudhibna sayyi'ati dáadáa ọlọ́run máa fi ń pa ìdá rẹ tó bá ṣe dáadáa tó pọ̀ wádìí àlìkìyàmà ọlọ́run lè fàyè tó fàyọ ìyókù abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ ní ó gbé ọwọ́ àlìjánà. Àmọ́ kọ́ mọ̀ wá gbójúlé sẹ́ẹ̀rẹ̀ pé ẹdí máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn kí n sì máa ṣiṣẹ́ rẹ̀ tí n bá sọ̀rọ̀ yẹn lẹ́yìn èyí mẹ́ta kí n sì fi 3 million kí n fi ṣe sàárà. Ṣé ọlọ́run sọ fún ọgbọ́n gba sàárà? Àti má sọ̀rọ̀ yẹn lẹ́yìn kí n ṣe nẹ́fìlà kọ́pọ̀ dà wọ́n ní sọ́lọ́run sọ fún ọgbọ́n ti gba nẹ́fìlà yẹn. Nídìí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé a wà àbáyọ lọ́dọ̀ ọlọ́run a tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run a ṣe wá àforíjì lọ́dọ̀ àwọn tí à ń sọ̀rọ̀ wọn lẹ́yìn òun náà ni èyí ò fi bọ́ lọ́wọ́ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àwọn yìí òun náà ni máa ń bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni máa ń parí ẹ̀ kọ́lá mọ́tà bá wa sọ àwọn wa ẹnìkọ̀ọ̀kan wa náà bá ti sọ yìí o bá ti sọ yìí àti gbọ́n sí o bóyá ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹlòmíì lè lo wá sí lẹ́yìn bí oṣù kan yóò tún bẹ̀rẹ̀ àmọ́ wa gbéra wa sí àkíyèsí tó bá ti bẹ̀rẹ̀ stars giba brother giba sister giba tó bá ti sọ òtún rántí torí ṣe ìtàn òun lúgọ síbẹ̀ ni ìgbà máa ń ṣiṣẹ́ rẹ̀ yọ máa wòye ra òun ti mọ̀ pé èyí tó wọlé kí ẹ máa ṣe yìí nígbà kankan lọ́rùn nídìí bẹ́ẹ̀ ànífẹ́ra wálẹ̀ ìyàwó máa sọ fún ọkọ máa sọ fún ìyàwó bàbá máa sọ fún àwọn ọmọ máa pè yá àti bàbá ẹ̀ sákèsí màmá mami gíbà backbiting dádì ọ̀rẹ́ ọmọ ìyá sísítà ó mú látara bẹ́ẹ̀ a máa kárí ara wa along a máa gbéra wa títí táwọn ìlú lédè ògùn sínú àlìjánná ọlọ́mọdé ìṣẹ̀wọ́ bàjẹ́ o subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم